أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل وسلم وبارك على سيدنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه ومن والاه. أيها المستمعون الكرام، نحييكم بتحية إسلامية قائلة السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. lẹ́yìn dídá ọpẹ́ fún Ọlọ́run, atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ́ rẹ̀ fún aláyélá ọ̀run ànábì Muhammad, àwọn sàhábà rẹ̀, àwọn muhajirun ansor, gbogbo àwọn tí wọ́n gba risala ànábì Muhammad, àwọn tabi'in atba'u tabi'in, ọlọ́ba amúládá sàlátù bá wọn. Gbogbo àwọn ọmọ mẹ́rin tá ń tẹ̀lé àti àwọn tí wọ́n kún wọn tí wọ́n tẹ̀lé wọn, ọlọ́ba amúládá sàlátù bá wọn. Bàbá wa àgbà Sheikh Alimi bá amúládá sàlátù bá wọn. Àfà àgbà lágbàjì bẹ́ẹ̀, bàbá wa àgbà nímọ̀síngbá, bàbá wa àgbà lágége, bàbá wa àgbà oníwàásí àgbáyé, bàbá wa àgbà àgbálígidọ̀, bàbá wa àgbà Sheikh Yahya Murtado, gbogbo àwọn tá a jà àlùbáríkà wọn bẹ́ẹ̀ tí wọ́n ti lọ, Ọlọ́run bá wa kẹ́ wọn. Bàbá wa al-Mudirul Hali Muhammad Habibullah Adam Abdullah al-Ilori, Ọlọ́run bá wa ṣàlékún àlàáfíà sí fún bàbá, jẹ́ ká rí wọn pẹ́, jẹ́ kí wọ́n jẹjà ọ̀tá sí àlùbáríkà nàbì lọ́dọ̀ Ọlọ́run, la hawla wala quwwata illa billah. Èyí tí máa ń dùn mọ́ gbogbo àwa àlùmọ̀ nàbì wa Muhammad lọ́kùnrin àti lóbìnrin gẹ́gẹ́ bí ìṣe wa láti darapọ̀ mọ́ wa ní halqa wa al-usbu'iyya ad-dirasiyya ath-thaqafiyya al-ilmiyya ní ọ̀dọ̀ Maulana Asadul Waizin. Òun ni pé máa ń tẹ́ wa lọ́rùn sí máa ń dùn mọ́ wa kí a gbọ́ ohùn sálámà Maulana Asadul Waizin. Ìfọ̀kànbalẹ̀ àti ìtútù ọkàn ní máa ń jẹ́ fún gbogbo àwa àlùmọ̀ nàbì látún ti darapọ̀ mọ́ wa pẹ̀lú ẹ̀kọ́ tí ó rọ̀ mọ́ Islam. Kí l'Ọlọ́run wí fún wa, kí l'Ànábì wa Muhammad wí fún wa. Bí tí máa ń dùn mọ́ wa ni àwọn àlùmọ̀ tó fẹ́ gbọ́hùn sálámà yín, hayakumullah. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Wa Maulana Fadilatu Sheikh Alhaji Abdul Wasa Salman Waliyullah Tayese Jakmal Asadul Waizin ọmọ babalágége. Ohun wọn láti gbọ́ ni. Èyí tí a wọnú ẹ̀ nísìn gẹ́gẹ́ bí ìdírásà tí Maulana ń bá wa bábọ̀ wá tipẹ́tipẹ́ nígbà tí wọ́n kú lọ́dọ̀ Ànábì Adam tí wọ́n ń wọnú dẹ̀rásà lọ bẹ́ẹ̀, a ṣe dẹ̀rásà débi ọ̀rọ̀ àwọn àlìjànú. Náà àbáwájá mọ̀ wípé rírí àwọn àlìjànú invisible ní Usbu al-Qadim ní ọ̀sẹ̀ tó lọ. Náà àwọn rí àwọn ìpèníjà bí àwọn ìbéèrè kan tí ó nídi kí a tún clarify rẹ̀ láti ṣàlàyé, láti yànnàná rẹ̀ sí nínú àwọn àkàràǹkùn lánú àwọn nǹkan tí a rí. Àlùfáà wa ẹ̀sìn fi mìíràn ti mú kan wá ń jò ní gẹ́gẹ́ bí àpèjúwe. A tún wá rí kan nú àwọn èèyàn tí wọ́n tún múrú ẹ̀ wá bákan náà. Alákọ̀ọ́kọ́ ń bẹ ni pé ọ̀rọ̀ Ànábì wa Sulaiman alayhi salatu wa salam àti mẹ́mẹ́ńṣà rẹ̀ ní last halqa wa náà jò ní. Aya tí ń bẹ nínú Suratu Namli tí aya náà ní qala ifritun minal jinn, qala ifritun minal jinn. Ipe ìfúrítù yẹn ṣé kò mọ sí láàrin àwọn jàmáà Ànábì wa Sulaimanu ni náà fi ní òun nìkan dá sọnù àwọn àlìjànú. Alákọ̀ọ́kọ́ nìyẹn sà. Ẹlẹ́ẹ̀kejì inú ẹ̀, arákùnrin kan ní àlìjànú òun rí wọn, kódà òun máa ń rí wọn dáadáa, kìí ṣe kan kìí ṣe méjì lọ́pọ̀lọpọ̀ gbà, àmọ́ ní nǹkan bí ìgbà tí òun wà ní ọdún 5 nìkan tó ń sọ yìí. Òun máa ń rí wọn dáadáa tí èsẹ̀ kan, òun máa ń rí wọn nígbà tí òun wà ní ọdún 5. Ìkejì nìyẹn. Inú ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta, arákùnrin kan ní àfáà Jakmal, mo like mo fẹ́ràn yín, àmọ́ nú àwọn pọ́ìntì tí ẹ nélì mo fẹ́ kẹ́ bá mi ṣe àwọn àlàyé kan bẹ́ẹ̀, kẹ́ bá mi fix it out. Kí làlàyé náà ni pé ní àwọn ayé àtijọ́ a gbọ́ pé àwọn bàbá àwọn jádù wa wọ́n Ọlọ́run ṣe àwọn àlìjànú rọ̀ fún wọn pé wọ́n máa lò wọ́n, kódà wọ́n máa fi wọn roko. Táwọn àlìjànú wọn máa roko lọ. Ẹlẹ́ẹ̀kejì, èyí tó bá wù wọ́n náà àlìjànú tán bá bẹ̀ ń ṣẹ́ tí wọ́n lò wọ́n tán, wọ́n tún máa ń fẹ́ wọn wálé níyàwó. Inú àwọn grandfather wa tí wọ́n ti lọ ìkan náà wí báwọn. Náà a fẹ́ kẹ́ bá wa ṣe àwọn àlàyé yìí sá. Tá a bá wá ṣàwọn àlàyé yìí tán, nǹkan méjì ń bẹ tí ìṣẹ́jú kan ẹ kàn bá wa clarify àárín àwọn méjèèjì yẹn. Akramakumullahu wa adamallahu hayatakum. Nínú ẹ̀ bákan náà ẹlẹ́ẹ̀kẹrin,
arákùnrin kan ní àyàtẹ̀ mú wá ní halkọ̀ tó kọjá yẹn pé àyàtẹ̀ kàún gangan òun náà ni pé ń bẹ́ mi tafsiru àyà yẹn tá bá lọ wo tafsiru Ibn Kathir àyà yẹn sọ wípé Ọlọ́run sọ fún ànábì pé ànábì bá àlìjànú sọ̀rọ̀ ń bẹ́ nu tafsiru yẹn gbogbo àwọn nǹkan tí ẹ bá wa ṣàlàyé ní sá tẹ́sí bá wa wọnú ẹ̀ tí àwa àlùmọ́ ànábì ó tún kọ́ ẹ̀kọ́ sí kó yìí tá à ń kọ́ ní ara yín. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله أهل الله وصحابه الكرام البررة ومن تبعهم بإحسان إلى يوم uslifati dhaku bisaki. Akí gbogbo àwọn ọmọ ya wa mùsùlùmí ní gbogbo ayé tí a wà torí àsìkò tí ó ti lọ àti ní tá fẹ́ ṣe tọ́pọ̀ gbogbo àwọn tá máa tọrọ àdúrà fún láti rí àwọn tán ti lọ bàbá Sheikh Adam àti gbogbo àwọn àlùfáà kọ́kẹ́ wọn àwọn tá máa tọrọ fún tí wọ́n ń bẹ lókè yẹpẹ̀ lérí bàbá mudir àti gbogbo àwọn àlùfáà kí Ọlọ́run bá wa ṣọ́ wọn. Akí gbogbo ọmọ ya wa lápapọ̀ ní gbogbo bí tí a wà pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ìbéèrè tí ẹ nílò ní fún mi tá sọ̀rọ̀ lórí èyí èyí tó wí last yìí ni pé ẹni náà ní tafsiri Ibn Kathir pé àyà òun náà lòun fi kíkà lọ Ibn Kathir pé ànábì rí àlìjànú báyìí òun ní pé bá sọ gbọ́rọ̀ tí mo fẹ́ sọ tán ara mi létí ẹ̀ òun ní fi parí òun láfi sí ní àyà halqa wa o ti yọ mẹ́rin mi létí rẹ̀ mo lè má ti dáhùn èyí hùn torí ìwọ̀n yìí lábẹ́ ìràn yín létí mo sì rántí kan nísìn òun lẹ́bàá fi síwájú gbogbo àwọn dìrásà tó jọ máa ń tẹ̀sí fún wa yìí ọ̀pọ̀lọpọ̀ ń sábà máa ń ṣẹlẹ̀ ẹ̀ tún máa ń ṣàlàyé bọ̀ nísìn kí ẹ tó wọnú halqa yìí ẹ̀ tún bá wa kàn mọ́ sí nísìn ọ̀pọ̀lọpọ̀ rú àwọn bí tí ìmọ̀ máa ń gbé yín lọ tẹ́ máa ń gbé wa yà lọ yìí ọ̀pọ̀lọpọ̀ máa ń rí bígbà tó jẹ pé àìní kan sí ni máa ń gbé wa débẹ̀ tàbí ní tá a fẹ́ yanjú ní máa mú wa débi wọn ní kí ló kan ọ̀rọ̀ yẹn nú ẹ̀sìn kí ló kan ìsìláàmù pẹ̀lú ọ̀rọ̀ àwọn màláíkà àwọn èèyàn àlìjànú àwọn nábì Ọlọ́run gbà wo a tó fẹ́ kẹ́ ẹ kàn máa sí kó ìtẹ́ ti máa ń sọ fún wa tẹ́lẹ̀. kò sí ká máa sí kan kọjá pé àwọn tí ń wí báwọn àwọn tí ò sí lójú ọ̀nà kéwù ni kẹ́yìn wá pé ńgbà náà kí ni ó gbé Ronaldo tó fi lọ Saudi tí fi lè gbá bọ́ọ̀lù mẹ́ ọ̀gbọ́ kan á ní kí ló tún sún Messi ládùúgbò gbogbo wa bó ti gbá bọ́ọ̀lù tó ní Barca ó tún gbá ní PSG ó ti báwọn adúgbò kọ́ọ̀bù tó gbà yìí kí ló tún wá gbé lọ tó tún wá lọ ilẹ̀ Inter Miami lọ́hùn tí tó lè gbá bọ́ọ̀lù ńbẹ̀ kí tó ní kí ní ń wá kí bá ọba bá bọ́ọ̀lù lẹ́sẹ̀ pléyà òpònú èèyàn ní òun wípé kí ní tún sásìkò tó yẹ kó máa gbá bọ́ọ̀lù ní àsìkò ní pléyà kì í gbá bọ́ọ̀lù ọba máìkì lọ́wọ́ olórin àbá ọba olórin ó jòkó wájú ń ta rẹ̀ ní wọ́n á ń kọ orin ó tó wá ní ọkùnrin yóò tiẹ̀ máa ń tọ́kàn lọ́rọ̀ ọ̀hún kò máa ń tọ́kàn lọ́rọ̀ ọ̀hún bò kí ló kó kọ rẹ̀ wọ́n á ní olórin àyè bẹ́ẹ̀ kọ́ àwa ní sìn wọ́n bá pè wá ní kí ni wọ́n pè wá wọ́n ní àfà ẹni wọ́n bá ń pè láàfà tọ́ba yẹn sọ wípé tí à ń wí yìí kí ló kan ìsìláàmù pẹ̀lú eléyìí ẹ yọ àfà kú lára ń tọ̀hún ẹ má pè láàfà bẹ̀lẹ̀ tẹ́ pè ní onímímọ̀ gbogbo ń tà ń wí yìí tá ń tírìtì lọ́wọ́ yìí gbogbo ń tà mọ́ tírìtì láyé gbogbo ẹ̀ lọ́kàn ìsìláàmù ní nǹkan fi ṣe torí gbogbo ẹ̀ ní ọ̀dà arapọ̀ kan ìsìláàmù ní ṣe ní òjì ọmọ yìí ọgbọ́ tọ́ba yẹn kọ́ bá farabalẹ̀ káwọn àfáàrẹ̀ ọkọ̀ ńgbà náà tọ́ farabalẹ̀ fún wọn ní kíláàsì kún ọkọ̀ ní mímọ̀ débi tí òun náà ti lè wẹ̀ nínú odò fún rẹ̀ wọn kọ́ débi tó ti lè wẹ̀ fún rẹ̀ ẹnu bí wọ́n kọ́ dé tí wọ́n gbé lé lọ́wọ́ kọ́ ọgbà vẹ́livẹ́li ni kọ́ gbá kò jẹ́ kó tutù díẹ̀ kó tó máa jẹ́ tọ́ba yẹn kó jẹ́ tutù díẹ̀ ni yọ máa wí pé nǹkan tó ń bẹ ń sàlẹ̀ kéwù ara àwọn tí ń bẹ ń sàlẹ̀ rẹ̀ rí wọ́n bá sì ní tán wí yọ jẹ́ tuntun
ó ti bá mú tiẹ̀ wá kí n wo bóyá tí ń bẹ lọ́wọ́ rẹ̀ jìnnà ó ti ntọ́jẹ́ ọjẹ́ tuntun náà ni wọ́n náà fi lè takò ìwà takò tó takò ni ọ lẹ́rìí tó fi takò definitely ntí mo wí wọn tuntun lójú rẹ lójú ọ̀takò tí ó bá tuntun lójú yàn kò dé takò náà wà ní kí wọ́n á ní tuntun ọgbọ́ bẹ́ẹ̀ bá mi ní fíìdì gbogbo orú tá à ń ṣe yìí wọ́n tó bá jẹ́ mùsùlùmí tó ṣe mọ́ pàtàkì tí wọ́n ń pè ní ẹ̀kọ́ ó yẹ kó kí wa wípé ẹ̀yin àfáàyè ẹ̀kúṣẹ́ ẹ̀ mọ́ ń tẹ̀ ń ṣe irú àwọn tí ń wí pé àìrí kan ṣe kan ló sún adérú èyí tá à ń ṣe yìí ó ti yé irú àwọn yìí mo rò pé àwọn tí wọ́n máa jókòó lórí mídíà tí wọ́n máa ní ẹbú sí àṣìá keep tapping ọyẹ máa tẹ kíni ẹ máa kíni ẹ máa ẹbú lion ẹbú kẹ́tẹ́kẹ́tẹ́ ẹbú sí àṣìá ó ti yé àwọn yìí wọn tó bá yẹ pé àwọn tán wà ń fi di mímọ̀ yìí ni o wọ́n gbọ́dọ̀ mọ̀ tí à ń wí pé nǹkan pàtàkì lélẹ́yìí torí pé àwọn tí ń kéwú lọ́wọ́ láwọn máa lè kéwú wọ́n máa rí àǹfààní tọ́pọ̀ mẹ́ ọ̀pọ̀lọpọ̀ tá à ń sọ yìí nísìnyí gbogbo ẹni tẹ́ ń jòkó tì mí yìí gan-an mọ iye àǹfààní tẹ́ ẹ ti ń rí mẹ́ yáyìn fúnra yín láwọn nǹkan míì tọ́já sí pé bá a bá parí omi gan yìí gan tó máa fẹ́ challenge mi wípé àkàrà wọn fún la èyí tẹ́ ìwílẹ̀ kan èyí tá a parí ń jò ní lẹ́yìn ìgbà tá a parí tán tá a rà fà á kíní yìí tá a tún fi fà á tó nǹkan bíi wákàtí kan lẹ́yìn rẹ̀ ayé bẹ́ẹ̀ kọ́ ni after magribi àtúnbẹ̀rẹ̀ rẹ̀ láàrin ara wa ara àǹfààní nù lẹ́yìn náà ó fi dé talẹ́ fi lè bá àwọn akẹgbẹ́ yín wọ́n fi mọ̀ pé àfa lẹ́yìn náà ẹ̀yin náà lè fún wọn tuntun. naam inú tí kọ́mà tí ń wí pé kí lọ́ọ́ kan ẹ̀sìn níbi eléyìí tá à ń wí ayọ́ kan wọn á bí ọ wí pé àwọn àwòlẹ̀ ẹ̀dá àkọ́kọ́ láyé mi ti bẹ̀rẹ̀ nù rìn. kí ló fà tí Ádámù fi ń jẹ́ khalifa lérí lẹ́lẹ̀ talẹ̀dá àkọ́kọ́ lérí ẹ̀yà yìí ṣebí ń pè ní khalifa òun náà ni alladhi ata ba'da salaf alkhalifa huwa alladhi ata ba'da salaf ń pè ní khalifa nù ẹnìkan ṣáájú ẹni wọ́n wá dé lẹ́yìn rẹ̀ tó gbàṣẹ fún ẹni yẹn ni wọ́n ń jẹ́ khalifa inni ja'ilun fil ardi khalifatan bismillahir rahmanir rahim wa idh qala rabbuka lil malaika inni ja'ilun fil ardi khalifatan qalu ataj'alu fiha man yufsidu fiha Ọlọ́run jọ dá fún Qala inni a'lamu ma la inni ja'ilun fil ardi khalifatan Ọlọ́run ní mo fẹ́ fi àrólé kan sérílẹ̀ ẹ̀wọ̀n nǹkan khalifatan mo fẹ́ dá àrólé kan sérílẹ̀ a màláíkà ń wí pé ataj'alu fiha nígbà ẹlòmí kò dá kan mà fa kí àwọn á ní kí ló tún kan ẹ̀sìn bí eléyìí káì wọ́n tó bá wí bẹ́ẹ̀ ni èyí sọ́mọ́ mùsùlùmí mùsùlùmí gbọ́dọ̀ mà nípa ẹ̀sìn ẹ̀ ọgbọ́dọ̀ ma kí ló gbé ọ wáyé ẹni ó bá wí báwọn pé ń tà ń wí kí ló tún kan ẹ̀sìn bí èyí tà ń wí ó ń tọ̀ wọ́n ọmọ tó gbé wọn dáyé yà yín kò sí ní ma tí ó gbé wọn dálì kìyàmà. ataj'alu fiha àwọn màláíkà ń pé ó tún dá síbẹ̀ eré ilẹ̀ man yufsidu fiha ẹni tí ó máa balẹ̀ jẹ́ wáyé sí fi kò dé máa tí wọ́n máa para wọn ń bọ̀ nǹkan méjì òun lọ ṣẹlẹ̀ rí tó mú àwọn màláíkà challenge Ọlọ́run ni wípé ó ti ṣẹlẹ̀ ṣáájú kí Ádámù tó dé ànábì Ádámù àkọ́lá àkọ́kọ́ ẹ̀dá tọ́lọ́run dá Ọlọ́run ti dá ìran méjì ṣáájú Ádámù ìran méjì ló dá ní Ádámù fi ń jẹ́ khalifa ó ti yé báwọn lizalafihi ọgbọ́ khalifa ní Ádámù fún àwọn ẹ̀dá tó ṣáájú ẹ̀ ló fi pè ní khalifa tí ó fi ní ẹja ìlú fi láàdì Ádámù àwọn ìníjà ìlú fi láàdì Báṣàrá mo fẹ́ dá abara kan ní khalifa ta mo fẹ́ dá ẹni tí ó rólé àwọn tí wọ́n ti ṣáájú àwọn oníwà ń rólé àwọn ẹ̀dá kọ́kọ́ mọ́sánjó ní mo láwọn àlìjànú là kọ́kọ́ àyíbẹ̀kọ́ ní káàdámù tó dé ni ṣáájú àwọn àlìjànú àwọn ẹ̀dá kan ti tó ṣáájú káwọn àlìjànú ó tó dé
séèyàn làwọn náà. àwọn èyí séèyàn wọn èyí sì sàlìjànú àwọn èyí sèran èèyàn wọn èyí sèran àlìjànú àwọn àrán àwọn ìhùn làwọn Yájújà àti Májújà inna Yájújà wa Májújà mufsiduna fil ardi bá mufsiduna ni ó ṣe bá ń wáyà ni. قالوا يا ذا القرنين يا ذا القرنين يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا. ìran àkọ́kọ́ ẹ̀dá tọ́lọ́hun kọ́ dá àṣẹ́kùbọ̀ wọn tó ṣẹ́kù àwọn ni wọ́n fọ́ọ̀mù tí wọ́n di Yájújà àti Májújà tọ́jà sí wípé Sulkarnaini lọ́padà fi sádù òun ló fò di ma wọn òun ló blọ́ọ̀kù wọn ló di wọn pa. àwọn wo ni ìran Yájújà àti Májújà èyí tí ń wí yìí sọ́ọ̀mà kó tó wípé ń tà ń ṣe yìí kọ́ kẹsìn. nípa àwọn òyìnbó ọ̀dà àwọn ọkà Kùránì wọ́n á ń bèèrè pé ẹ̀dàkùn tán ní jẹ́ Yájújà àti Májújà ọ̀ọ́mà á sì fẹ́ kọ́ òtún sagidi kọ́ sí kọ́ mọ́ á sì fẹ́ kọ́ nítorí sagidi òun láyẹ̀dìrí wà láyẹ̀dìrí ànàwó láyẹ̀dìrí. ìran Yájújà àti Májújà wọ́n ṣẹ́kù ni nígbà yẹn ni kí Sulkarnaini ó tó pa kó tó finish wọn yẹn kọ̀ wá sí ìran àwọn lérílẹ̀ ayé má lónìí wọ́n parí pátápátá tí ò sí wọn mọ́ tí ò sì rí pa wọn láyé àwọn ará wo ni àwọn ní Aljanu wàlìbánu kí mo pè é Aljanu wàlìbánu àwọn làkọ́kọ́ ntí Ọlọ́run kọ́kọ́ dá tí wọ́n á ṣe erílẹ̀ ayé yìí náà ni wọ́n lò Aljanu wàlìbánu àwọn nù àwọn èyí séèyàn wọn èyí sàlìjànú ìṣẹ̀dá kan làwọn náà wọ́n lo ayé báwo èèyàn ti lo ayé yìí bẹ́ẹ̀ làwọn náà lo ayé ńgbà náà wọ́n lo ayé ọ̀hún wọ́n balẹ̀ jẹ́ wọ́n para wọn wọ́n ṣe ìfúsáàdù lérí ilẹ̀ wọ́n sì para wọn wọ́n dẹ̀jẹ̀ ara wọn lẹ̀ ó ti yé àwọn yìí wọ́n lọ́lọ́ ní ká màláíkà ọ̀rọ̀ lè pa wọn kó lè pa wọn rẹ̀ kó wọn dànù omi wọ́n dà wọn bẹ́ẹ̀ àṣẹ́kùbọ̀ọ́rù wọn tó padà ṣẹ́kù nígbẹ̀yìn òun ni wọ́n padà fọ́ọ̀mù Yájújà àti Májújà kí Sulkarnaini ńgbà wọn tún fọ́ọ̀mù rẹ̀ náà wọ́n tún balẹ̀ jẹ́ náà ni kí Sulkarnaini ó tó wá finish wọn yẹn kó tó má sí wọn mọ́ after àwọn yìí wọn làwọn àlìjànú dé lẹ́yìn àwọn àlìjànú ní àwọn lèèyàn dé lànàbí Ádámà dé àlìjànú náà lólẹ̀ àwọn náà bẹ̀rẹ̀lẹ̀ yìí jẹ́ ó ti yé báwọn ló fi jáde pé àlìjànú nísìn wọn ò gbókè wọn ò gbélẹ̀ ni ó ti yé báwọn ni wọ́n fi já sí wípé wọn ò ìsẹ̀mí tí wọ́n yàtọ̀ fún sẹ̀mí tàwa bara ó ti yé báwọn èyí ò jẹ́ sápútẹ̀ ọ̀kan sápútẹ̀ lẹ́ẹ̀kejì ni pé àwọn àlìjànú tá à ń sọ̀rọ̀ wọn yìí mo fẹ́ kí gẹ́gẹ́ bí àwọn ìbéèrè ẹni tó béèrè ó ní òun máa ń rí wọn dáadáa nígbà tí òun bẹ lọ́mọ ọdún 5 ó lóun máa rí àlìjànú face to face báyìí ó ní òun rí àlìjànú ní face to face báyìí àmọ́ ìgbà tóun ó rí àlìjànú ìgbà tóun bẹ ní ọmọ ọdún 5 ni ó ti yé báwọn ṣahadatuhu bàtìlà ìjẹ́rìí ẹni bẹ́ẹ̀ tó mú ẹ̀rí wá kó wọn rálìjànú rí ó ti yé báwọn ìjẹ́rìí rọ́nù kò fẹsẹ̀ múlẹ̀ torí wípé nú òfin constitution Nàìjíríà gan ká tó wá pé òfin tọ́lọ́hún ẹni ọmọ ọdún 5 kì í wọ sínú olùbùlùgù kò tí ì di mọ̀kálàfù ẹni wọ́n bá wà mọ̀kálàfù ní alẹ́ gba ìjẹ́rìí rẹ̀ tó bá lóun rí nǹkan lápòrí ẹni wà lọ́mọ ọdún 5 sẹ̀rí àlẹ́ gbọ́dọ̀ pé kó wá jẹ́rìí òfin Nàìjíríà náà tún lẹ́ gbọ́dọ̀ pé ó ń tọ̀ ń kó wá jẹ́rìí gbogbo ń kálukú ń tó fi ọdún 5 rẹ̀ ṣe nígbà tó wọn 5 years ìjọ rántí mọ́ ẹni bá rántí ń tó ṣe lọ́dún 5 àti ń tó ṣẹlẹ̀ sí lọ́mọ ọdún 5 tó lè rántí fún rẹ̀ kọjáde kó wá sọ orí méjì àláwà yìí tá a bá ti wá lé rẹ́ni tó lè sọ̀rọ̀ ìgbà tí ń bẹ lọ́mọ ọdún 5 ń tó ṣẹlẹ̀ sí tó lè sọ lẹ́yìn ìgbà tó di ọmọ 40 ọdún àbí ọmọ 50 ọdún tán kọ́ wa rántí pé kọ́dà ń gbà tí ń bẹ 5 years ìwọ tó jásí pé ọba wà lọ́mọ ọdún 5 ó di ọ lọ bí ìyàwó ni ọmọ ń tó ṣẹlẹ̀ ńjọ́ náà yàtọ̀ fún pé wọ́n ń sọ fún ọ pé ńjọ́ tá a lọ bí ìyàwó mo mú ọ lọ́wọ́ kọ́dà bí báyìí lo jòkó sí ọmọ ọdún 5 ó gbọ́dọ̀ sọ fún wa pé ńgbà tó ń bẹ lọ́dún 5 ọmọ 20 ọdún nìsín kọ́ nígbà tó ń bẹ lọ́dún 5 òun rálìjànú kẹ wá ní kíró ẹni bí ọ wá jẹ́rìí Islam lè gbọ́dọ̀ fi jẹ́rìí torí kì í tí wọ́ sínú olùbùlùgù ẹni ọ sọ yìí ọ̀rọ̀ tó sọ ni irọ́ ni
bóyá ń gbà àwọn bóyá ń ṣe kàntàkàntà ń gbà náà bóyá àlìjànú kó sí la àwọn yàrá wa ní àgbà tá àlìjànú wọlé sí ọlá tá a gbé ọlọ́dọ̀ àfa alágbájá òun lọ tọ́jú rẹ̀ ní tí wọ́n sọ fún ọnu èyí òun ẹlẹ́ẹ̀kejì òun ní àwọn bàbá wa tí wọ́n jẹ́ àwọn tó ṣẹ̀wálẹ̀ ó wà nínú tàgbé agbọ́ pé wọ́n máa ń lo àwọn àlìjànú wọ́n máa ń fi wọ́n ṣiṣẹ́ wọ́n máa ń fi wọ́n roko kódà wọ́n máa ń fẹ́ wọn wálé níyàwó. wa hadha haidọ kaulun tafihun wa batilun ọ̀rọ̀ tí ò wúlò ni ọ̀rọ̀ ni ẹni ó sọ yìí náà tó wí pé àwọn bàbá àwọn ń fẹ́ àlìjànú kódà àwọn máa fi àwọn àlìjànú ro oko ó ti yé báwọn àwọn àlìjànú àwọn tó máa fi roko ìjà àwọn bàbá ń ya fọ́tò wọn jọ náà nígbà tí wọ́n roko lọ́wọ́ fíìmù ní ń sọ fíìmù lówó torí wọn bẹ bí fíìmù bẹ́ẹ̀ táwọn àlìjànú àwọn èèyàn náà àwọn òkú tí wọ́n máa roko gbogbo wípé ẹnìkan ní igi òkú ní roko gbogbo èyí ń irọ́ ni níbo lòkú tí ń roko mo tún mú ìhun náà wá èwo ní jẹ́ pé àwọn òkú ń roko èmi tó sógun owó dé ọwá rí kan ó sì parí iṣẹ́ sóko rẹ̀ ẹ̀yàn bá ti wá lóru àwọn òkú ọmọ wa lè roko òkú tí ń fèsì panel níwájú Ọlọ́run lọ́wọ́ tí èèmà bíi tí ó já sí bọ́ọ̀ lọ́sẹ̀ wá pé wá bọ́ roko táwọn màláíkà wá yọ̀ǹda rẹ̀ kọ́ wá dọ́ lóhùn gbogbo èyí ń náà rádaràda ọ̀rọ̀ ni ọ̀rọ̀ tí ò wúlò ni bẹ́yàn bá ní àkídà ìtìkọ́ọ̀dù eléyìí ó ti yé báwọn ìtìkọ́ọ̀dù ghayru shar'i àkídàtún fàṣídà kí wọ́n ní pé àwọn àlìjàn àwọn òkú ń roko ọ̀rọ̀ tí ò wúlò ibi fíìmù ní gbogbo èyí tí máa ṣẹlẹ̀ fífẹ́ wọn ń kọ́ àwa fẹ́ ìyàwó wálé wọ́n ní àlìjànú ni bàbá fọ́fadà bí grandpa kíní kan tẹ́ ń pè é wọ́n fẹ́ ìyàwó wálé kọ́dà wọ́n fẹ́ àlìjànú wálé báyìí kọ́dà àlìjànú ọ̀hún ló bí alájì sàká bí alájì ìdìrísù ayé ìdìrísù ọ̀hún ló bí múlíkà tẹ̀ríhùn gbogbo ọ̀rọ̀ ni ọ̀rọ̀ dáadáa ni ó ti bá wọn kọ́ sí mustahilu ni kí àlìjànú ó bí èèyàn àbí kí èèyàn ó bí àlìjànú ìran wa ọ̀jọ́ra wa yẹpẹ la wa iná làwọn bó ni wọ́n ṣe jọra wọn ọ̀rọ̀ tí ò wúlò ni àwọn bàbá tí wọ́n ní wọ́n fẹ́ àlìjànú ń jọ náà ọgbọ́ bọ́yá nìkan tálìjànú kọlù làwọn bàbá wò ó sàn wọ́n láwọn fẹ́ ọgbọ́ torí máa ṣẹlẹ̀ tálìjànú bá kọlẹ̀ lómi láwọn ará àjọ wọn bá gbé dọ́dọ̀ ẹnìkan tó mọ̀ tọ́jú rẹ̀ àní ayé bá yín tọ́jú ẹ̀ ń lé àlìjànú wọn lọ àmẹ́fì fún mi wọn rò pé ìtàn yìí wọn lọ bá ọgbọ́ ẹni àlìjànú kọlù làwọn bàbá fẹ́ kì í ṣe àlìjànú gan òyìnbó ó ní má jù wá lọ wọ́n ní tẹkinọ́lọ́jì jù wá lọ wọ́n tójú bọ̀ nǹkan jù wá lọ wọ́n máa tó fìràn jù wá lọ bẹ́ẹ̀ ìbò bá rí kínní yọ bá rí ike yìí tí ò bá rí yọ wá di àfijọ́ tó bá ọjọ́gún ọdún ni àfijọ́ tí wọ́n bá tọ́ mọ́ wípé n tó di ike yìí rè kọ́dà ó lè kú lórí ẹ̀ yóò tó sọ fáwọn ọmọ rẹ̀ pé ẹ kọ́ntínú o ẹ gbọ́dọ̀ wá di kí ló di ike yìí o èbó tọpinpin wọ́n tọpinpin gbogbo nǹkan fa àti ìrí èbó tọpinpin ìmọ̀ débi wípé bí òkú bá kú kalẹ̀ tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n fẹ́ mẹni tọ́ pa ó ti bá wọn wọn ni wọ́n yín lọ́rùn ni talẹ̀ tó yín lọ́rùn wọn wá ní tí wọ́n fi sí ojú rẹ̀ báyìí ó ní tí wọ́n tẹ̀ sí wọ́n bá tẹ̀ nǹkan àwọn sí yóò gbé fọ́tò wọ́n bá fọ́ agbé fọ́tò ẹni tó yín lọ́rùn yóò gbé fọ́tò ń tọ̀ wọn yóò gbé jáde bẹ́ẹ̀ ọwọ́ tó gbẹ̀yìn sí la yóò gbé fọ́tò ẹ̀ jáde èyíbó ti ṣiṣẹ́ débẹ̀ ìjọ wọn ti ṣiṣẹ́ débi yìí ẹ̀ ṣe tí wọn ò tí ì ṣiṣẹ́ débi àlìjànú wọ́n bá mú fọ́tò àlìjànú wa. Gbọ́ abẹ́rẹ́ pé èbó kan àlìjànú lu ẹnìkan pa ẹ̀wà ni kọ́dà èbó kan tí wọ́n ń pè ní kínní kan àbí China kan tí wọ́n ń pè ní chinchu òun ló bá wa padà wá àlìjànú ọ̀hún jáde kọ́dà fọ́tò rẹ̀ ní wọ́n ti ju fọ́tò rẹ̀ sérí mídíà ó ti bá wọn èyí òun irọ́ nìyí òun ipe bàbá wa kan fẹ́ àlìjànú rí àbí àwọn àlìjànú kan ń bá ẹnìkan roko wọ́n bá bàbá wa roko èmi ọ̀rọ̀ àlìjànú ò lè bá wọn ro oko àmọ́ kò ní sojú bàbá ọgbọ́ wọ́n lè ní nǹkan sípírìtì tí wọ́n fi sínú oko tó bá dàárọ̀ tí wọ́n bá yí pé wọ́n ti ro gbogbo oko ni ó lè jáde jẹun náà lóru oró ọ̀tọ̀ ìdínà èyí àmọ́ bàbá ò tó bẹ̀ kó nígbà tí wọ́n ro ó lòun gbá wọn là fún wa tí wọ́n jẹ ọgbọ́ ọ̀kan tún èyí tó tẹ̀lé lé àfìsí kẹrin òun fẹ́ kẹ́ bá wa yanjú mẹ́ta yìí àwọn méjì kan dáhùn challenge yín ìmú wa nísìn but ìkànnì àfáà Jakmal tẹ́ ẹ bá fẹ́ ó wà dáadáa òun lè mú wá kódò òun lè pìrìsẹ́ǹtì ẹ̀ fún yín iṣẹ́ wà tó jẹ́ iṣẹ́ sí tẹ̀sẹ̀ yẹn bá ṣe ìyẹn ó rí àlìjànú báyìí
physical kìíní báyìí tó rí pé àlìjànnú ló jókòó yìí wọ́n ló jókòó yìí. ẹni tí ó sọ yìí a nídìí láti dá lóhùn kò nídìí kọ́ ẹsẹ̀ sọ pé tí n bá fẹ́ kò ní í ṣe é nù kọ̀ mọ́nù ẹ̀wọ́ tó ní àwọn àyàgbọ́n àtẹ ẹ bá fẹ́ èmi ti sọ pé ò sí nǹkan ọ̀tún wá ní tí n bá fẹ́ òun ó mú wá ní ọ̀gbọ́ kìí ṣe èyí tó fún yàtọ̀ wà nígbà náà tó máa wà ní òun alálìjànú alálìjànú gan ni ó mú kalẹ̀ kí gbogbo ayé ó rí ọ̀rọ̀ pé àìsàn mú kíní wá mú kalẹ̀ kí gbogbo èrò pé pìtì mù wọ́n lẹ́ni tó ń pè lálìjànú nù àmọ́ kò gbọ́dọ̀ ní ara bíi tiwa yìí kó sì máa lójú tọ́ra àwọn àlìjànú ò ní ẹyin jú báyìí kò sí nínú tààrífù wọn ó pé àlìjànú ní ẹyin jú bíi tiwa yìí àlìjànú lérí ọ̀rọ̀ ìyẹn níbo àti jàpá ìlànà nìyẹn. náà méjèèjì yìí ní halkọ wa tó lọ ẹ jù sí gbogbo ayé bẹ́ẹ̀ pé ẹni bá rí wọn rí àlìjànú face to face báyìí tó dẹ̀ bá wọn sọ̀rọ̀ tó jòkó tálìjànú jòkó ẹni kó mú fọ́tò rẹ̀ wá. àrọ́ndàrọ́ àti pé bójú ṣe ni mídíà náà kò mọ àníyàn mọ àlìjànú ẹni tó wí kò mọ àlìjànú ṣẹ́kìlù àlìjànú ṣe ṣẹ́kìlù ẹni tó bá ya fọ́tò ẹ̀mí ni wọ́n kí mo pè é ẹ̀mí ni wọ́n àmì bí atẹ́gùn gbé nkankan ni wọ́n kì í ṣe ẹni àlìjànú ò ṣe é gbámú akramakumullah àlìjànú ò ṣe é ṣe kíni kò ṣe é gbámú naam anabi Suleiman alayhi salatu wassalam wali Suleiman rihun guduhu shahrun warawa shahrun ban waya na aina likitiri wa mina lijinni man ya'malu bayna yaday ó ti parí ẹnu tí mo fẹ́ lò náà wa mina lijin man ya'malu bayna yaday bí izni kíni èmi tó sì manu ìbẹ̀nu àwọn àlìjànú man ya'malu bayna yaday àwọn tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú anabi Sulaimana bí idhni rabbi pẹ̀lú ìzì ní ọlọ́run ni wọ́n fi ṣe láàrin Sulaimana gbogbo àlìjànú tí ń bá Sulaimana ṣiṣẹ́ níjọ́ náà kò sí èyí tí Sulaimana wọ́n fojú rí ní àìhà jẹ̀níyà ní ṣẹ́kìlù jẹ̀ní kò sí ìtàn tó bá rí àbí tíra tó bá rí Israiliyati ní ọ̀jẹ̀ àwọn ẹ̀hún tàn nígbé Sulaimana wà málìjànú ọwọ́ mọ́ ọwọ́ dáṣẹ̀ rí àfún àlìjànú kan sunkún ni ọwọ́ ní kúnlẹ̀ mẹ́rin ọjẹ́ ìyà ọgbọ́ ìjọ tí Sulaimana ń sọ̀rọ̀ hùdìhúdà láàárá lè hùdìhúdà amkana minal gaibin ń pé hùdìhúdà ń bẹ òun ò rí hùdìhúdà òun kọ́dà wọn ọ̀nà ayébẹ̀kọ́ nínú Al-Qur'ani ipò wọn ọ̀nà nígbà tí furitu minal jinn tí ń sọ fún anabi Sulaimana pé àná àti kàbí kọ́bùlà àǹtẹ̀kùmà mi mà kọ́ mi ká wà ní kíní kan lákọ̀wí èyí tí furitu nú àlìjànú sọ fún Sulaimana inú ẹ̀mí ni wọ́n ti ń sọ̀rọ̀ kìí ṣe àyínà ń bẹ àyíní kò sí ojú fún àlìjànú bèlè tí ó fojú wo Sulaimana ó ti bá wọn ẹ̀yin padà bọ̀ wá bí ti ọ̀dọ̀ àná Muhammad àmọ́ ká tó lọ ẹjẹ́ àṣẹ tààrífù tí wọ́n ń pè ní àlìjànú ká ṣe tààrífù ẹ̀ lọ́lẹ̀ wo Maqayisul Lugha libne Faris lọ́lẹ̀ wo tíra yẹn pọ̀sọ̀ tíra àwọn fún wọn Maqayisul Lugha libne Faris lọ́lẹ̀ wo ó sọ tààrífù tí wọ́n ń pè ní àlìjànú ó pé nǹkan tí wọ́n ń pè ní jinnu ó pín sí ọ̀nà bíi mẹ́rin àbí márùn-ún tó jẹ́ pé ìran kan náà ni wọ́n àmọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni àmọ́ bí kan náà gbogbo wọn ti ya nínú àwọn kẹlímàtì yìí kẹlímà àkọ́kọ́ òun náà ni aljin kẹlímà ẹlẹ́ẹ̀kejì ni aljannatu kẹlímà ẹlẹ́ẹ̀kẹta ni alijunnatu kẹlímà ẹlẹ́ẹ̀kẹrin ni aljanin kẹlímà ẹlẹ́ẹ̀karùn òun ni alimajinun ọgbọ́ sórí báwọn bí kan náà ni gbogbo wọn ti ń ya o wọn kálukú wọn ti ìsìkọ́ọ̀kù wọn níbi kan náà ni tí wọ́n bá wá ní jannal-laylu ó ti yé jannal-laylu kò sí gbé òru ọ̀yá wèrè ọgbọ́ òru òsì dàlìjẹ̀nú ìtumọ̀ rẹ̀ ni wípé jannal-laylu òru rí kiribiti bí aago kan ó ti dúdú débi pé lásìkò tí ò sí iná kankan rárá
òye sánmà òye kankan ò sí sánmà iná kankan ò tàn gbogbo ọ wà kò bírírí yóò dúdú ó ti yé báwọn ọjà nánu débi tí ẹni tí èyàn ò lè ojú rẹ̀ yìí olójú lóòótọ́ àmọ́ ò lè fojú rẹ̀ rí ti ń bẹ lọ́kankan tí wọ́n ń pè ní janna laylu nù ọgbọ́ waljinnu yusammu bidhalika li'annahum mustatiruna anil inzani li'annahum mustatiruna anil inzani ito bi npe jinnu ni jinnu aljannu ìtumọ̀ jinnu tó fi npe wọ́n bẹ̀ ni wí pé torí pé wọ́n pamọ́ fún ojú èyàn ojú ẹ̀dá kan ò rí wọn rí ojú báyìí ni mo ń sọ ayna báyìí yaksatan pé kí ojú kan rí rí ní ṣẹ́kìlù súra àlìjànú gangan yàtọ̀ fún pé orí èèyàn tó kó sí la wọ́n lè kó sára ajá wọ́n lè kó sára èèyàn wọ́n lè kó sára ẹyẹ wọ́n lè kó sára olóńgbò ó ti yé kò síbi tí wọ́n ò lè fọ́ọ̀mù sí ó ti yé báwọn ó lè máa rí bẹ́ẹ̀ àmọ́ pé ó rí òun gan ní bọ́lọ́hún ti dá wọn gangan aláṣù òrátì ìmùlẹ́dí khuliqu fi zura allati khuliqu fiha èyí tí wọ́n dá wọn lórí ẹ̀kọ́ wá rí wọn bẹ́ẹ̀ ò lè rí wọn èyí tí wọ́n fi ń pè wọ́n ní jinnu torí pé ojú yìí ò lè rí wọn òun náà fi ń pè wọ́n ní jinnu wal janin èyí tí wọ́n ń pè ní janin òun ní ọlẹ̀ àbí tẹ́ńbẹ̀ẹ́nú aláboyún èyí tí wọ́n fi ń pè ní janin li annahu mustatirun fi batni ummihi torí wípé ń bẹ́ẹ̀nù ya rẹ̀ tí ìwọ tí ẹgbẹ̀rún èèyàn tó bá kọjá láàrin ọjà tẹ́nìkan ò lè sọ wípé òun kà pé wọ́n ní ọmọ òun bẹ́ẹ̀ náà òun rí ọmọ yẹn nù rẹ̀ kó fojú rí ibi tó pamọ́ sí tójú ò lè máa rí ìyá nìkan lẹ́ẹ̀ máa rí ẹ̀ sì máa rí ikùn rẹ̀ àmọ́ ẹ̀ lè rí ibi tó máa pamọ́ sí lára rẹ̀. èjì nù ó tún yàtọ̀ fún wípé kí wọ́n lọ gbé fọ́tò wa kí wọ́n lọ fi kọ̀ǹpútà ya èyí hùn àsìkò tó bá wà ní níbẹ̀ ẹ̀ tí ojú ò lè máa rí ní físíkà torí scan kìí ṣe físíkà ó ti tún di ìran ọ̀nà míì tún nìyẹn wàlìjànàtù tusamma bidhalika li annaha mustatiratun bil ashjar wa mustatiratun anil uyun ìtọ́fí ń pe àlìjánà ní wípé ìjọ tọ́lọ̀ ti dá àlìjánà ẹ̀dá kan ò tí ìfojú kan rí dòní Ànábì Ìdírísù tí wọ́n ní ó lọ àlìjánà ẹ̀hún alálìjánà gbogbo èyí wọ́n irọ́ ni Ànábì Ìdírísù ní bẹ̀lá àlìjánà Ìdírísù òun ti kú ti pẹ́ óhò káàná Muhammad tó dé tí ọba wàlìjùnàtù ìtí wọ́n ń pè bẹ́ẹ̀ òun ni ká pè ní àwà àbí ká pè ní fẹ́ǹsì nígbà tí èèyàn kọ́lé sí yàyín ó wá mọ fẹ́ǹsì ń wá ga gẹ́gẹ́ bí ọ̀gá ọ̀fẹ́ ó tó pò ná gbogbo ẹgbẹ̀rún èèyàn tí wọ́n ń bẹ ń ta ó ti yé báwọn wọn ò lè mọ tí ń bẹ ní inú ilé òun ní tí wọ́n fi mọ àwọn tó fi di ilé òun òun náà ń pè ní júnà torí pé ojú ò ní rí nǹkan tí ń bẹ nulẹ̀. wal majnun yusamma bidhalika li annahu li anna aqilahu làákàyè rẹ̀ mustatirun làákàyè rẹ̀ nta fi ń pè ní majnun ní wèrè òun ni pé làákàyè rẹ̀ ti sá pamọ́ tí òun gan ọmọ bíi tí làákàyè òun kó sí mọ́ nǹkan kan ti blọ́ọ̀kù làákàyè rẹ̀ tí ń fi ń ṣiṣẹ́ ó ti bá wọn ó ti wá bẹ̀rẹ̀ ẹsẹ̀ kíṣẹ́ so ibẹ̀ ló ti mà tààrífù ló ti mà wípé nítorí wọ́n ń pè ní àlìjẹ́nù nta fi ń pè wọ́n ní àlìjẹ́nù gan torí pé èèyàn ò lè rí wọn náà ni wọ́n fi ń pè wọ́n lálìjẹ́nù lọ́wọ́ Maqayisu Lugha ẹlẹ́ẹ̀kejì Imam Shafi'i òun gan sọ fún rẹ̀ ó ní man sa'ima annahu rahal jinna ẹni yòówù tó bá ń sọ ìrò ni ọ wá sọ jáde ní pé òun rálìjẹ̀nú kọ́dà mọ́ rálìjẹ̀nú Imam Shafi'i ní abutọ̀ láti shahadatuhu bóńtọ̀ wọn bá ní kóńtọ̀ wọn wá jẹ́rìí ńlé àná wọn ní kọ́ wá jẹ́rìí ọkọ ẹ má mú lọ wọn ní wá jẹ́rìí kóòtù ẹ má gbà láyè. tó bá já fa nǹkan. tó bá já àfa tó wá lóhun jẹ́rìí àníkọ̀ gbọ́dọ̀ àkọ́kọ́ gbọ́dọ̀ gbá ọ̀rọ̀ tó bá ní kọ́ọ̀lá láwọ̀ ẹ̀ gbọ́dọ̀ Imam Shafi'i lẹ̀ gbọ́dọ̀ gbá. torí àfa tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀sìn fi mí hàn tí wọ́n jọ ń lọ mòlúdì sọ pé àfàlà ti wo. sẹ́ni bó ti rọ awìyún pé àwọn àlìjẹ̀nú kan ní bára wọn sùn yìí wọn ò gbọ́dọ̀ pé kọ́ wá jẹ́rìí nínú Islam torí kó ti wà nínú kíní rẹ̀ fani àyèmágbà kọ́ jẹ́rìí wọn kíní ó ti lóhun rálìjẹ̀nú rí o Imam Shafi'i ní ẹ̀ gbọ́dọ̀ jọ jẹ́rìí o
torí pé làákàyè rẹ̀ yí ẹnu ni tó jẹ́ mamusa kí majnunu sì ní a gbọ́dọ̀ majnunu jẹ́rìí kí wọ́n dé kọ́tù wọn ni wọ́n á jẹ́rìí wọ́n ni wọ́n tó ẹlẹ́rìí mi dà wọ́n ni èyí ló ṣe wọ́n ni ọlọ́run ọpọlọ tẹ́lẹ̀ mo ti gbádùn ọgbádùn nínú ẹ̀yìn sádájọ́ ó ti yé báwọn Imam Shafi'i lẹ́ni tó bá lóhun rí àlìjànnú ẹ má jọ jẹ́rìí o a jẹ́ pé ó ti wà nínú àwọn tí orúfin al-qalam anhu ó ti yé báwọn Imam Shafi'i wà ní illa al-anbiya àfàwọn ànábì Ọlọ́run Ibn Hajar ó wá sọ Asqalani ó wá ní ọ̀rọ̀ tí Imam Shafi'i sọ yìí mahamulu ala man yadda'i ruhuyatahum ala dhuratihim alladhi khuliqu fiha ó ní Imam Shafi'i sọ ní pé ẹni bá lóhun rí àlìjànnú ní súra wọn tọ́lọ́run fi dá wọn gan iná ni Imam Shafi'i iná ni ń wí ó ti yé báwọn àmọ́ àwọn ànábì Ọlọ́run àwọn nìkan ni wọ́n lè rí àlìjànnú bọ̀ tí inú ẹ̀mí làwọn ó ti rí wọn ò ní rí wọn ní àyíká dídá wọn gan àmọ́ tí wọ́n tún gbé pẹ́ ju àwa lọ tọ́ra wọn ju wa lọ. Masha Allah. ìfẹ́ tú débi tí àwọn èèyàn ti ní ha pé n bá tú ọ̀rọ̀ tí n sọ yìí mo gé ni tí n bá tú dé ìsàlẹ̀ la ilaha illallah kọ́dà nìkan ò ní kún un àlìjànnú ẹlẹ́ ló kò wá ní. ẹ bá jà túndé wa. àmọ́ ìlé tú débẹ̀ jẹ́ wọn a máa gé níbi tí ètè tí báwọn náà. àyà tẹ wí yẹn ìbẹ̀rẹ̀ já lọ báyìí kul uhiya ilayya. kul uhiya ilayya annahu istama'a nafarun minal jinni wa qalu inna sami'na qur'anan ajaba ìwúna lẹ́fì mà kul ẹ̀wọ̀n nǹkan ìwọ Ànábì sọ fún àwọn àlùmọ̀ rẹ̀ wípé uhiya ilayya annahu istama'a nafarun minal jinni. wọn kakọ́ sí uhiya ilayya wọ́n gbé wáyé rẹ̀ wá fún mi annahu wípé istama'a nafarun minal jinni àwọn àlìjànnú kan ló ń jí ọ̀rọ̀ gbọ́ ìgbà tí wọ́n débẹ̀ ibi tí wọ́n ti ń jí Al-Qur'ani gbọ́ wá ń pè inna sami'na Qur'anan ajaba àwọn agbó Al-Qur'ani kan lónìí ajaban a sì mà lórí bá a ti gbọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ṣe wá sí fúnra wọn kìí jẹ́ pálí ànábì àtàlìjànú kí ń sọ̀rọ̀ Ọlọ́run ní ń fa ànábì ní information tí àwọn àlìjànú ń wí èyí wọn yẹn sẹ́ẹ̀rí tó lè mú wá tọ́ àní kọ́yẹ́ àwọn kò lè yíya ńkọ́ tá ànábì àtàlìjànú ṣé kúlí uhiya wọ́n náà mọ̀ pé uhiya ilayya wọ́n yà kọ́ mọ̀ túmọ̀ rẹ̀ nu ànábì àtàlìjànú kí ń sọ̀rọ̀ Ọlọ́run ní ń fún ànábì ní information tó ṣẹlẹ̀ lókè tá ànábì ò sí ń bẹ̀ tí ò rí ìwà jẹ́ pé ànábì amara àwọn àlìjànú ni kò ní rí wọn gbà náà Ọlọ́run tó máa sọ fún wípé ń tó ṣẹlẹ̀ rèé èyí wọn kan ẹlẹ́ẹ̀kejì lọ lè wo Usama bun Said Usama bun Said ó gbé àlìjànú ó gbé ọmọ rẹ̀ wá tálìjànú kọlù ó gbé wáfà náà Muhammad ẹgbẹ́ wa ànábì ọmọ mi yá àlìjànú kọlù mo sì fi ọba ń lé àlìjànú ọ̀hún kú mẹ́ ànábì kan sọ pé ukhruj ya aduwallah jáde ìwọ ọ̀tá Ọlọ́run ó ti yé bá ó sì jáde ànábì òwò ojú àlìjànú wọn báyìí ọkàn orí àmàrà rẹ̀ ní ara rẹ̀ ó sì pé jáde pẹ̀lú ogun ó sì jáde kúrò mbẹ̀ kì í jẹ́ pé àwọn àti ànábì rí ara wọn. wal insan mo ṣe tààrífù aljinan aljinnu lẹ́ẹ̀kan wà tààrífù insan ìtí wọ́n fi ń pe insan ní insan ọgbọ́ kọ́sìm ọ̀nà méjì ni àmọ́ èyí tí ó tẹ̀sùn wọn jù òun náà ni níta fi ń pè wá ní insan ọ̀ma torí ẹyin jú méjì yìí ta ni ti sáìtì torí sáìtì wà yìí òun ló fà tó a fi ń jẹ́ insan táwọn àlìjànú fi ń jẹ́ àlìjínú torí pé àwọn ò ní sáìtì yìí ni àwọn parẹ́ ó ti yé báwọn àwa ní sáìtì tí a fi ń rí nǹkan ló fà tá a fi ń jẹ́ èèyàn ló fà tó a fi ń jẹ́ èèyàn nìkan àbí mi kún omi kún àmì léyìí ni ó ló gbé pẹ́ inú màánà rẹ̀ kí ló fà tó fi rí bẹ́ẹ̀ bá mú báyìí rẹ̀ lọ́wọ́ wọ́n ní istiqaqu al-insan kalimatun mushtaqqa minan nisyan àwọn kan wí bẹ́ẹ̀ àwọn kan ní kalimatun mushtaqqa minal inasi wa qala al-nisyan
ó kọ́ nisiyan lásán nisiyan wá kọ inas ó ti kọ́ báwọn àwọn kan ní ibi nisiyanu ní insanu ti wá àwọn kan ní bí inasu ní insanu ti wá nisiyan òun ní ẹni tí ìgbàgbé náà fi ń pé àwọn ọmọ èèyàn Ọlọ́run dá wa lónígbàgbé ayú ànáṣù mọ̀pọ̀ ẹ̀yin onígbàgbé wọ́pọ̀ ẹ̀yin onígbàgbé nìkan kọ́ ayú ànáṣù mọ̀pọ̀ ẹ̀yin tẹ́ ń rí iná tẹ́ lójú méjì tẹ́ fi ń wòran. ó ṣe tú báwọn èyí ń wá súnmọ́ ju kápẹ́ wá ní onígbàgbé lọ kò sí ntọ́lọ́hún sọ́nù Al-Kùránì tá a gbàgbé ẹ̀ àbí tá a bá lágídí lókù wọ́n fi máa pè wá ló ń gbàgbé kápẹ́ èèyàn ní ẹ̀yin ayú ànáṣù mọ̀pọ̀ ẹ̀yin tẹ́ ní ojú tẹ́ fi ń wo nǹkan èyí ń dá nítumọ̀ ju kápẹ́ àyù àná ọmọkùnrin ẹ̀yin onígbàgbé níbo láà gbàgbé dà. tabatu ló ń gbàgbé ńkọ́. tabatu ló ń gbàgbé ọ wọlé ni àmọ́ kọ̀ wọ́ tán. torí wà máa ń sún bíyà ìsánú ilá lìlẹ́sì yìí. kọ̀ wọ́ tán. ká tún ní ẹ̀yin tẹ́ ẹ rí nǹkan tẹ́ ẹ lójú tẹ́ ẹ fi rí nǹkan torí ntí ó jẹ́ kí ìyá ọmọ èèyàn pọ̀ lọ́dọ̀ Ọlọ́run ni wípé gbogbo àyàtú Ọlọ́run lòún rí. ọ̀rá làálí ọ̀dàmà báwo la ti wá fẹ́ lọ ń bẹ̀ ẹ jẹ́ á bọ́ sọ́dọ̀ àwọn ńlọ́gà àwọn ulama ulọ́gà bí wọ́n ti gbà tu ọ̀nà tí wọ́n gbàgbé ọ̀dà nisiyan àti inas bóun méjèèjì kí ló ẹjọ́ insan ọ̀nà ọlọ́gbà tó ẹjọ́ tí wọ́n fi yọ ń bẹ̀ ọmọ hàn insan nisiyan inas báwo ló ṣe jọra wọn tó fi ajá sí pé ọ̀nà méjì yìí nìkan náà la rí wípé wọ́n ti yọ inú kún ọyọ lọ́nà àkọ́kọ́ ọlọ́bẹ̀ bá yọ lọ́nà kejì náà ọlọ́bẹ̀ méjèèjì ló sì ní ẹ̀rí pẹ̀lú Al-Qur'an walaqad ahidna ila Adama min qablu fanusiya walam najid lahu azima. walaqad ahidna ila Adama min qablu fanasiya walam najid lahu azima. ó lè lo fanusiya yẹn ó lọ́dọ̀ Ibn Abbas àti Ubayy ibn Ka'b àti Abdullahi ibn Mas'ud àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ní fanusiya ni wọ́n ní khatọ́wù kìtàbà ni wọ́n ní ẹni ọkọ̀ lákọ̀ọ́kọ́ ọjọ́ òun ló ṣe mistake láàrin ni pé nusiya ni lọ́lẹ̀ wa ọba mbẹ́. ṣé mistake wa bẹ́ẹ̀ mi ọ̀rọ̀ Ọlọ́run tó fi jẹ́ náà síyà. mistake kọ́ a máa wà nù Al-Qur'ani torí pé kẹ́límà náà ni falakọ́dé àyídínà ìlà ádámà agbé àdéhùn pẹ̀lú ádámà fanusiya a sì tún gbà alágbé ẹ̀ kẹ́ ẹ pọ́n lọ́gbàgbé fanasiya òun kakọ́ gbàgbé fún rẹ̀ nusiya àgbà alágbé ẹ̀ Abdullahi ibn Abbas ní yìí ló súnmọ́ tí ó máa ṣe déédéé tọ́lọ́hún ju kápẹ́ ádámà lọ́gbàgbé fún rẹ̀ lọ ó ti yé báwọn èyí tó bá wù ó lè kà ní fanusiya ó sì lè kà ní fanasiya méjèèjì náà nítorí àwọn kìrá ń bẹ bẹ́ẹ̀ sábà ni ó ti yé báwọn èyí wọ̀nyí ṣe èyí wọ̀nyí ṣe mistake rárá ó ti wù ọ́ ma náà èyí ni wọ́n fi wípé torí pé a gbé àdéhùn pẹ̀lú ádámà àgbà alágbé ẹ̀ náà fi ń pe ọmọ èèyàn ní onígbàgbé náà fi lo nìṣíyàn wípé bẹ́ẹ̀ ni wọ́n ti yọ al-insan àwọn kan ní rárá ìnáàsì ni wọ́n ti yọ òun ni àyà tí ń wípé inni anasitu naran la'alli atikum minha biqabasin aw ajidu ala an-nari ude ono imada fa yi la'alli atikum minha biqabasin aw ajidu ala an-nari ude èyí tá ń wí nísìnyí tí ń wí pé kí ni gbogbo eléyìí lọ kọ́ wa òun là ń kọ́ tí ò yọ yìí ọmọ bí tí wọ́n ti yọ insan inni anastu naran ẹ̀wọ̀n kan anasitu naran bá ń túmọ̀ anastu naran. anasa. anasa. mo rí báyìí mo bá anájú ó rí mi mo rí ó jókòó tì mo jókòó tì. anasitu naran aina liyakin
ọgbọ́n mo rí ní àìnà anásàdù ràáìtù wà nà sọ́rí tù ó jù lọ ó ti yé báwọn anásítù nára mo rí iná ní àìnà lìyàkí òun ní àfáà kan wípé vaini ata kamurun yasa biki vibatihi báwọn wíwẹ̀ vaini ata kamurun yasa biki vibatihi fansuri faina tila geira inasi fanzur faina tila geira inasi faina ata kamurun gbọ́mọ̀ èèyàn kan bá wá bá ọ yẹ̀sà bí kẹ́sìbátì tó wá gbé rọ́dé tó jòkó tó bẹ̀rẹ̀ sí ní po irọ́ fún ọ lẹ́kọ̀ọ́ pé ọmọ amú àbá ní vanzuri tẹjúmọ́ owó dáadáa kó rí gan-an fa iná tìlá torí pé ká najú wo nǹkan gẹ́rọ ìnáàsì ọ yàtọ̀ fún kárí ní àyínà lìyẹ̀kí nìkan pé àwọn ọmọ kọ́ra mọ́ yọjú wo sọ wá dáa mọ́ orí dáadáa gan ni yà fi jí tọ́lá ó yọjú nù àmọ́ ànáza mo rí gan-an òun nu ibi yìí òun ni pé anastu nara anabi Musa kì í yẹ kó kàn rí pé àbínánú àbínakọ ó rí gan pé náà gan ni ìmọ́lẹ̀ ní lọ́ọ̀kan yìí àwọn àfáà ní inú èyí òun láti yọ inzad àwọn kan nínú ti nìsíyánu ti ádámà láti yọ àlè inzad báwo ni ìsánù ti di ó ṣe di anasu ọgbọ́n torí pé inzad látara ali àríbá ike ali inzu ali anasu bùnú máàlìkì anas tí wọ́n ń pè bẹ́ẹ̀ ni wípé ẹni tó rí nǹkan òun ni wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà sì ní ali insu òun náà ní ali inzan al-inzan aláwásílù fi'lan aláwásílù fi'lan ó ti yé báwọn okay bàbá ní inzan mọ̀dọ́ kí là ń pè musanna rẹ̀ a máa jẹ́ inzanani àbí jamu rẹ̀ ń kọ́ a máa jẹ́ unas okay báwo ni jamu ṣe wá ń di annasu yá ayú annasu tọ́lọ́run wí sẹ́wà pé jamu ni annasu òun ni jamu al-inzan àyíbẹ̀kọ́ ni òun náà ni báwo ló ṣe rí bẹ́ẹ̀ kọ́sìm á kè díẹ̀ níwọ̀n bá kásáré sàlàyé ẹ̀ tọ́lẹ́ lómi ọ̀run pé àbúrò ló ṣe wá jẹ́ àná yá ayú annasu bóò ní ṣe ń jẹ́ jama yìí fún inzan òun ni wípé unasu ni jamu inzan unas àwọn àfáà wa ní àwọn ulama uloga wọ́n wá ní òkè tá a bá fẹ́ gbé e lọ sí márífà yóò máa wá ní ali-unasu ní jamu ṣe pé unasu ní jamu tá a bá gbé lọ sí márífà tá a bá dìfà gbé wá ní ali-unasu àwọn àfáà ní owó lẹ́nu díẹ̀ ọwá zekil fi ezekiel ali-unasu ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ ẹja alifu tí ọ wà láàrin wọn ẹja fún mẹ́ o ti wá kọ́ máa di alunasu kí ni mo pè alunasu ẹja alifu tó wà láàrin wọn yọ máa di alunasu àwọn àfáà tó wá ń pè àwọn ulama ológa àwọn alárúbáwá wọn ń pè alunasu ní ó wú lẹ́nu púpọ̀ ẹfẹ̀ kan sọ alifu ni ẹ parẹ́ kẹ́ ẹ sọ sínú núnú ni kẹ́ ẹ ṣe ìdígàmù ẹ̀ sínú ẹ̀ kọ́fẹ̀ kan máa jẹ́ anas nítorí jẹ́ anasu nù ó ti bá wọn tẹ́ bá fẹ́ túlẹ̀ tẹ́ padà wá fẹ́ já alifu alamuku mbẹ tí ó máa jẹ́ nakira tí ó ní jẹ́ márífà mọ́ ẹ fẹ́ kan máa pè nasun inna mina nasi nasun ó ti bá wọn tó bá sì wọlé padà sí pìlẹ̀ rẹ̀ tà kọ́kọ́ máa jẹ́ unasu èyí tó bá wọ̀ lọ lè lò mẹ́ ó ti bá wọn now èyí ń anasu tá a wá wí tá a pè ní inzan tá ni wọ́n yọ ń bi nìsíyàn mú yáwò yìí yáwò yẹn sọ di alif gbé sísá gbé sókè yà yìí ó ti gbé àbí ọyá pé báwọn kí ló dìhun wá fúnnú nù ń sunkún sẹ́yìn pé nìzíyánu ní tẹ́lẹ̀ wá fúnnú nù ń sunkún ìtọ́fà bó ti rí nù yáwò ni wọ́n gbé lọ sí wọ́n sọ di alifu tí wọ́n gbé lọ sísàlẹ̀ látara nìzíyánu wọ́n gbé lọ síbẹ̀ ló fi di inzad tó bá yẹ pé lọ́ndà tí ináàsì wá ní
kí mo pé Inas. lọ́ndà ti inas tọ́wọ́ ẹgbẹ́ lọ́ndà èyàn wà ní Naam. yọ̀dà fún ọ. A wà gbé tí a máa pé yáwù ní Naam. àyíbẹ̀kọ́ Naam. a gbé mọ́ Inas. inas látara anasa yunisu inasa àbí inasire àti rí báyìí a wà mú yáwù yìí ó ti yé ń bọ̀ a mú sin yìí sin a mú síyà yìí síwájú nun. níwájú nùnù a wà gbé nùnù wá sí ẹ̀yìn rẹ̀ ó ti yé báwọn a gbé nùnù sí ẹ̀yìn rẹ̀ a wà sọ yáwù eléyìí di nùnù sí ẹ̀yìn nùnù ti ibi inas nùnù yẹn nùnù ni a gbé wá sí ẹ̀yìn a wà gbé sin lọ sí ààyè nùnù yìí a wà mú yáwù yìí sọ di nùnù kan níyà yín padà so to get yóò wá di enzan ọ̀nà méjèèjì náà lọ bẹ́ẹ̀ ó ti yé báwọn tó tá bá wá lò ní under enzan àwọn àfáà wa ní ta fi wípé enzan yẹn súnmọ́ ká pé òun ni wọ́n fi ń pè èèyàn ní enzan òun ni wípé tí wọ́n ń pè ní enzanu lára wa ó yá kí ni enzanu lára wa gbogbo bọ́dì wa bá ti dúró yìí tẹ́wọ̀n pé èèyàn ni wọ́n nísìn kí ni enzanu lára wa ẹ wá gbé lọ́ndà Yorùbá ká wo ẹwọ nǹkan kí ni wọ́n ń pè ní enzan èèyàn àyíbẹ̀kọ́ ni òtí wọn ni kí là fi ń jẹ́ enzan tá a fi yàtọ̀ sí àlìjànú táwa àti àlìjànú ò fi lè pàdé ara wa torí pé n ti ń bẹ lára wa tá a fi ń jẹ́ enzan àlìjànú ò ní. tálìjànú ọba rí àwa ẹ̀mí ni wọ́n máa ń rí kìí ṣe ara wa báyìí kìí ṣe structure báyìí torí wípé àwọn ò ní tí wọ́n lè fi rí structure wa yìí ẹ̀mí ní ọ̀lọ́lẹ̀ pàdé ẹ̀mí ló fi jẹ́ pé wọ́n máa fi kó sí ara èèyàn kí wọ́n ń pè ní ìzánù lára wa Yorùbá wọn ní ojú lọ́ba ara tó bá lọ wo ẹ lọ wo iná lóga kí ní dúdú tí ń bẹ ní ojú wa yìí ṣe bóun ní site àyíbẹ̀kọ́ ni ìsánù lẹ̀ àyìn ni wọ́n ń pè kí mo pè ìsánù lẹ̀ àyìn òun ni sàwádù yìí èyí tó dúdú yìí òun náà ń pè ní ìsánù lẹ̀ àyìn òun gẹ́gẹ́ la fi ń site gbogbo nǹkan la fi ń rìn nǹkan ntọ́fà tá a fi ń jẹ́ ìsánù nù látara ìná sì tí mo sọ wọn pé ìsánù ntọ́ site tí wo nǹkan tí ò ní parọ́ ipò wọn ò rí òkà ni bàbá fi sọ́wọ́ yìí wọ́n sì fagbó sọ́wọ́ òun ni mo rí yìí nísìn ayébẹ̀kọ́ ni ètò ìfẹ́ ń jẹ́ ìsánù tí ó sì ní parọ́ kó wọn ò rí àfi tí ọba bó olókù èyí wọn báwọn ẹni inú tó sì fálù jù lára ojú náà ni òun gan fi ń pè wá ní ìsán tó bá ti kú òun bẹ́ẹ̀ èèyàn ti kú ní ìsán wọn ò lè máa pe èèyàn kọ́ wá ní ẹ̀yìn èèyàn dà kọ́ náà wọn rí bóòlù ó sì lè bí sáńpẹ̀ ọ́ ọgbọ́ àbí kọ́ ẹsẹ̀ rí èèyàn kan tí ó ẹsẹ̀ fa òun lọ́wọ́ lọ yóò lo ìzánù tẹnìkan yóò fi òun ló fi máa jẹ́ ìzánù ó ti wà wọn lérí èyí hùn ọ̀rọ̀ pọ̀ nbí èyí hùn náà tó bá wá rí bẹ́ẹ̀ ìjẹ́ àlìjànú àti mọ̀ pé báyìí ní sẹ́yìn àrà àlìjànú wọ́n ni tó lè rí ayé bẹ̀ kọ́ ìjẹ́ alẹ́ rí àlìjànú bá sọ̀rọ̀ alẹ́ rí àlìjànú bá sọ̀rọ̀ kọ́ sí àmọ́ àlè rí wọn bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí èdè tí àwọn fi ń bára wọn sọ̀rọ̀ torí èdè tí àlìjànú fi ń bára wọn sọ̀rọ̀ láàrin ara wọn ọ̀sẹ́ ni ó lè sọ pé òun méde àlìjànú ọgbọ́ ẹni bá ní àkọ́dà mọ́ méde àlìjànú èyí tí àwọn àfa òní mímọ̀ tí wọ́n máa fa àwọn ọ̀pá àwọn àlìjànú nínú àwọn ọ̀pá tí já ní yọ́ mọ àwọn ọ̀pá bẹ́ẹ̀ tí ọjà sí pé tó ń bá pè àlìjànú ó dìde níbi ọba wà àmọ́ kì í jẹ́ pé yóò fojú rí ẹ̀mí yẹn náà ni ó dìde níbi ọba wà á dẹ̀ máa ṣiṣẹ́ tí wọ́n fẹ́ kó ṣe àmẹ́ni tó pe àlìjànú pẹ̀lú orúkọ rẹ̀ tí fi ń lọ lè ṣiṣẹ́ ìtọ́nà yíkẹ́ bọ́ fẹ́ kó o débi báyìí nísìn kọ́ dẹ̀ lọ lè ṣe nǹkan báyìí kì í jẹ́ pé ń tọ̀ wọ́n ó rí gangan níṣẹ̀dá àlìjànú ọ̀hún àmọ́ iṣẹ́ tọ́ra ọ̀hún ni ó fi mọ̀ ayípẹ́ ẹni tó wọn náà ń ṣe ti jíṣẹ́ kò ju báwọn náà lọ. ọgbọ́ ojú báwọn náà lọ Ànábì Muhammad
sallallahu alayhi wa sallam aljanu kó sí ara Suraka bun Malik ní ogun Badar ó ti bá ó fọ́ọ̀mù rẹ̀ ó kó sáré Ànábì ló dá ma wí pé aljanu ni Allahu alayhi wa sallam pé aljanu ló wọlé síla bẹ́ẹ̀ Abu Hurairah banka kini ti Abu Hurairah wa thabata fi sunna ó wà nínú sunna wa fil waqi'i ó sì wà nínú tó ṣẹlẹ̀ zuhurul jinni ala suwarin mukhtalifa ipe kí aljanu ó máa jáde fi ara hàn wá pẹ̀lú súra pẹ̀lú fọ́tò tí ó yàtọ̀ síra wọn ka suwarin nas gẹ́gẹ́ bí súra àwọn èèyàn wal hayawanat àbí kó lọ lè lo fọ́tò àwọn ẹranko wa ghayriha àbí kó lo fọ́tò nǹkan míì famin asrahil adillati ala dhalika min sunna adila tó súnmọ́ etílé tá sáré mú wá lérí eléyìí inú sunna òun náà ní ìtàn yìí allati rawa al-Bukhari èyí tí Imam Bukhari gbà wá an Abi Hurairah lọ́dọ̀ Abu Hurairah kọ́lọ́hún ọkẹ́ qala وكان رسول الله صلى الله عليه وسلم بحفظ زكاة رمضان Abu Hurairah la Nabi ní kó wọn mójútó sàká Ramadan nínú àwẹ̀ àwọn ló zakatul fitri wa Abu Hurairah afẹ́kùn fáwọn mùsùlùmí ni òun rẹ̀ òun léyìí ọya bá mójútó wọ́n jẹ́ nìkan rí bẹ́ẹ̀ o fa'atani atin àtàní àti ọkùnrin ẹnìkan wá bá ọkùnrin èèyàn ni faja'ala yahthu min at-ta'am ẹ̀wọ̀n ja'ala yahthu min at-ta'am ọba mú àpò kalẹ̀ bí ṣe ń gbà bu gàrí nù lápèjúwe káfí wé gàrí ni wọ́n ń bu yóò bu sínú àpò. fàáhàìsùhù. owó kan lè ba ni wọ́n bá gbọ́ owó ẹ̀ mọ́ pé aráàbò ni wọ́n. wallahi la arfa annaka rasulillahi sallallahu torí ilà nábì fi ní mójútó ọdún màgbá yìí ó lè ọ wá lórí ni mójútó égbé ọdọọdọ ànábì báyìí ọ jẹsẹ̀ rí a ọ̀njalè nǹkan ànábì. fasaka hajatan wa iyada. ọwọ́ ni ẹ̀dá kan ẹ̀sìn òun jẹ́jẹ́ òun àwọn ọmọ òun ní tí wọ́n jẹ lọ́la ọdún kódà òun gan àwọn òní táwọn jẹ ńlé. farahimahu Abu Hurairah. Abu Hurairah ni mo ṣàánú rẹ̀ mo wá bù fún. watarakahu hatta takarrara hadha thalatha marrat. wọ́n á ní máa gbé lọ wọ́n wà á máa wò ńgbà òdi ọkọ̀ yọba tó dé. wa fi thalitha. gbà tó di ọ̀sán ẹ̀sìn àárọ̀ ni wọ́n á dọ̀sán ó tún dé. ó tún mú kí ni tún bù ní eléyìí bù ní ọ ni arábó ìwọ ẹ̀kẹ́ náà kọ́ ó tún ní kó wọn dákun tó dọ́ Ọlọ́run ìdẹ fún un lẹ́ẹ̀kan òtóhun ni ó ti ẹ má mú un lọ́dọ̀ ànábì ọ̀dà ọ promise pé pẹ̀lú ògùn Ọlọ́run ẹ bá tún nílẹ̀ kẹta tó bá wù yín kẹsẹ̀ fún un gbọ́ ọ̀dẹ́lẹ̀ kẹta lọ́ba tó dé. annaka taz'umu la ta'ud thumma ta'ud. ṣé bá sọ pé òní padà á máa wá bójú wòkòwòkò yìí ó tún wá padà wá nísìnyí kò sí ní tó fi bẹ̀mí àbí kí n mú ọ̀dọ̀ ànábì. wa qala. ọ wá sọ pé. da'ni u'allimuka kalimatin. ó ní tọ́sẹ̀lẹ̀ mẹ́ni pé ẹ fi mí lẹ̀ tẹ́ ẹ báyìí lè yọ̀ǹda mi tẹ́ ẹ bukini yìí fún mi tí mo rí gbé lọlé nísìn u'allimuka kalimatin ẹ kọ́ yín ní àwọn gbólóhùn kan. yanfa'uka Allahu biha. wàláyé Ọlọ́run yóò fi sí ọ láǹfààní gbogbo ntọ́ bá fi béèrè ni ó sì máa ṣe déédéé rẹ̀. qultu wa ma huwa. òun á béèrè pé kí ni nǹkan náà. qala idha awaita ila al-firash. ọ wá ní tọ́ ọba ti fẹ́ sùn lálẹ́. faqra'a ayatal kursi. ka kùrìsíyù. hatta takhtima al-aya. títí tó fi ka kùrìsíyù délẹ̀. fa innaka lan yazala alayka min Allahi hafiza. kùrìsíyù ẹyọ kan náà ni ọmọ kàtọ́ bá ti fi ẹ̀gbẹ́ lélẹ̀ báyìí tọ́ba yẹ ka kùrìsíyù ẹyọ kan ni fúnra Ọlọ́run ni ó máa sọ fúnra rẹ̀ kò ní fi ọ́lẹ̀ ńgbà kan. wala yaqrabannaka shaytanun. ṣèyítọ́nù ẹ̀wọ̀n kan ṣèyítọ́nù ó sì ní dọ́dọ̀ rẹ̀ tó fi jí àlìjànnú burúkú kan ò ní kọlù ọ kò ní kọlù ọmọ rẹ̀ tó fi jí. fakhalaitu sarirahu. òun bá ní sọ yàrá kébà òun ní máa gbé lọ òun wá lè sọ fún ànábì kí wà ànábì gáàrí tó fún mi ntọ́sẹ̀lẹ̀ rí ẹnìkan dé ó bù mo ní mu adọ̀ rẹ̀ ọbẹ̀ mi ó tún bu lẹ́ẹ̀kejì ńgbọ́ ọ̀dẹ́ lẹ́ẹ̀kẹta tí mo ní kí n mu adọ̀ rẹ̀ ọ wá ní kí n yọ̀ǹda òun kó wọ́n kọ́ mi ní kẹ́límà kan tí n bá ń wí ṣe ìtàn òní dọ́dọ̀ mi nígbà tí ó kọ́ mi ọba aláyà tá ló kùrùsí yìí ni kó wọ́n máa kà nígbà tó wíwí ànábì wa rẹ̀ ni farabalẹ̀ sẹ́mu wípé Abu Hurairah òun lọ̀rọ̀ ṣẹlẹ̀ sí ó sì rí ẹni òun kọ̀ mọ́ tọ́ba yẹ pé yẹn bá máa rí àlìjànnú lóòótọ́ ni Abu Hurairah ó dá àmà fún rẹ̀ ànábì ọ̀wá sí ń bẹ̀ ànábì sì mà pálí jànnú ni. Allahu alaihi wasallam. sẹ́wọ̀n pé kí ni ó ti ànábì kò fojú rí báyìí àyínná báyìí ní yàkẹ́sọ́tà Abu Hurairah tó rí yàkẹ́sọ́tà èèyàn lórí kò rí àlìjànnú gan ní súra rẹ̀ ó ti gbàtọ́ àdó ànábì tó ànábì tó ànábì wá ní wà Abu Hurairah. amma innahu qad sadaqaka. bẹ́ẹ̀ ni tó wí òun lóòótọ́ tó ní o ṣe òun lóòótọ́ ọjẹ́ lóòótọ́ òótọ́ ni.
wa huwa kadhubu ameni tó wá bọ̀ ohun òpùrọ́ ni irọ́ ni máa pa kí Ọlọ́run kan ni ó ṣe dédé rẹ̀ lónìí àmọ́ n tó sọ fún Ọlọ́run o tó ló wí àmọ́ irọ́ má gbà gbọ́ unjo mi tó bá tún wá irọ́ ni máa pa o ata'lamu man tukhatibu ìjọ meni tó bá sọ̀rọ̀ tin wá le me wa hun thalatha layali ya Aba Hurayra la ni bijo mẹ́ta tin wá ni ọmọ nto hun Ọlọ́run ẹ̀wọ̀n kan Ọlọ́run o ma qala an-nabiyyu dhaka shaytan anabi ni shaytanu sin aljannu ni anabi ni shaytanu aljannu on lo wá bá oni Abu Huraira jù wá lọ ngbo wọ́n wá rí tó wá bá tí ó sì dá ma wá ṣe pé ngba náà fo fa dara aljannu fo fa dara o lo aljannu Qasim akramullah erinu lérí eyin but aljannu kí a bá aljannu sọ̀rọ̀ kò ní gbogbo ẹni tí ma ìran méjì àwọn èyàn ba'dun nas yata'amaluna ma aljin ọgbọ́ ba'dun nas yata'amaluna ma aljin àwọn kan máa lo aljannu inú àwọn èyàn wa yastakdimunahum wọ́n sì máa rán wọn ṣẹ́ wọ́n máa sọ wọ́n di boyi wọ́n máa rán wọn ṣẹ́ ó ti bá fi umurin muharrama àwọn ṣẹ́ bí ka sirqa bí ko ní ka aljannu lè jalè wa sihri àbí ko fẹ́ ṣàṣẹ nìkan àwọn tí wọ́n máa rán aljannu ṣẹ́ tí wọ́n máa fa aljannu kówó olówó ní báńkì wọ́n fa aljannu wọ́n fi kó góòdì onígóòdì wọ́n fa aljannu kó nǹkan ní nǹkan wọ́n fa aljannu ṣàṣìyàn àwọn làwọn tí wọ́n ń pera wọn ní ruhaniyun àwọn nù ni gbogbo ẹni tí bá ti ń pera ní ruhaniyun àwọn yìí àwọn tí wọ́n ń lo aljannu fi jalè wọ́n bẹ aljannu ṣẹ́ àwọn tó bẹ aljannu ṣẹ́ àwọn ṣẹ́ kíṣẹ́ làwọn yìí ń bẹ aljannu ọgbọ́ inú àwọn èèyàn ni mò ń sọ o àwọn ruhaniyun nínú àwọn èèyàn tí wọ́n bá ń pera wọn ní ruhaniyun àwọn tí ń bẹ aljannu ń ṣẹ́ kíṣẹ́ nu naam amma al-ba'd al-akhar wa hum alladhina yusammawna bir-ruqat ar-ruqat àwọn rukiya àwọn asahabu rukiya alladhina yastati'una an yukhriju al-jinna min jasadil musab àwọn tí wọ́n lè fi gbólóhùn pé aljannu jáde lára en tajẹ ko sila àwọn yìí wọ́n ń pè ruqat àwọn rukiya nu àwọn rukiya wà ńbẹ àmọ́ àwọn rukiya yìí wọ́n máa sọ̀rọ̀ wọ́n máa sọ fún aljannu tí ń bẹ lára rẹ̀ wí pé jáde aljannu wọ́n máa bá wọn fà máa dá wọn lóhùn àmọ́ lóga ẹni tí wọ́n kó sílá ni wọ́n máa lò kò ní lo lóga ti èyí tí wọ́n gan tí wọ́n ń lò ó já sí pé lóga ẹni tí wọ́n kó sílá ó ń tọ̀hún gan ní ń sọ̀rọ̀ wọ́n sì máa bí pẹ́ sí ó jáde bẹ́ẹ̀ ó jáde bẹ́ẹ̀ ó jáde bẹ́ẹ̀ àmọ́ aljannu lókítọ̀ kan bẹ́ẹ̀ wọ́n fẹ́ fún wọn o ẹni tí aljannu bá kó sílá tí ẹ bá ń yọ aljannu rẹ̀ tẹ́ bá ti sọ fún wípé ẹ bá ń sọ fún aljannu pé ọya ẹ bá sọ fún tọ̀ pé la ilaha illallah tó náà wà ní la ilaha illallah aljannu kọ́ wà lára rẹ̀ òkè aljannu kọ́ ló wà lára rẹ̀ aljannu kọ́ akramakumullah ta ni sọ̀rọ̀ that time ta ni sọ̀rọ̀ time yẹn tí wí la ilaha illallah stage making no stage making òun nìyẹn tó bá yẹ pa aljannu gan ni aljannu kan tó jẹ́ aljannu bú tó aljannu tó bá kó sí yẹn la àwọn aljannu bú nìyẹn àwọn kèfèrí inú wọn ni àwọn náà zẹun kèfèrí tó mọ̀ kèfèrí kan tí ń ṣe la ilaha illallah rí kéèdí mùsùlùmí kò sí lóhun gba islam ẹnìkan ìwọ ẹ̀dá kan nú ẹ̀dá tí ń bẹ láyé lónìí òun kí ó sọ fún aljannu pé òun wé aljannu sí islam àfáà tó bá ní aljannu 40 mọ̀ wẹ́ ń jẹ ẹ̀ta àwọn bàbá ọmọ tí wọ́n wí wọn mọ́ àwọn bàbá bẹ́ẹ̀ wà lẹ́rẹ̀ nu àbí kò lo àṣìṣù níjẹ kọ́mọkẹ́yàn kọ́sìm àní májúmá yìí aljannu 40 mọ̀ wẹ́ sí islam fakọ̀dín kọ́ta alwáhayù wáyìí ti jí àná Muhammad nìkan gbogbo èyí tá a máa wí pé àwọn aljannu kan ọ̀ṣẹ́wù kan gbogbo èyí wọn fi ń gbé àwọn ṣẹ́wù wa tóbi ni. bàbá rí ṣẹ́wù tí kọ́ aljannu kéwù kọ́ ṣẹ́wù tí kọ́ aljannu kéwù. wọn kò sí ẹni tí kọ́ aljannu kéwù aljannu ni ó kọ́ yàn ni ó sí làákà yìí ìwọ́lẹ̀ ìwọ́kọ́ ẹ̀sẹ̀ sí làákà yìí aljannu lẹ̀ ọkọ̀ aljannu kéwù kìnìún wálé ni àbí kò wọnú arọ́rọ́ torí wípé ẹni tí kọ́sìm
ó yàtọ̀ fún pé ẹni tí ó ta kìnìún àtẹni tí ó rà òkè wọn ti yọwú ẹ ó fẹ́ kọ́ nkéwu ní gẹ́gẹ́ kó fẹ́ tà ọwọ́nú arọ́rọ́ lọ ó sì pe kìnìún jòkó báyìí lọ́kọ̀ gbogbo oríṣiríṣi àwọn nǹkan pọ̀ àwọn khurafat àwọn khusabilat àwọn tó jẹ́ pé àwọn èèyàn ti lò ó fún àwọn èèyàn láti fi máa gbéra wọn tóbi. ẹni àlìjànú bá sì kọ́ nkéwu ọ̀hún gan ẹ máa wí pé òun gan tí èè lò ó tán ètí àlìjànú náà ni wọ́n máa ṣe tọ́ra àlìjànú tí ọba kọ́ yàn nkéwu yóò kó sí yàn lánìí ọba yìí ti kó sí yọ bọ́ sódì nù ni o ti yẹ àwọn orúkìyà ń bẹ tí wọ́n máa ó dìgbò gbóntà ń sọ àsọ̀rọ̀ wípé kò sí pé àlìjànú kó sí yàn la wọ́n máa kó sí àwọn èèyàn la tí àwọn kan sì ní ọlọ́run bùn wọn ní àwọn orúkìyà tí wọ́n fi lé àlìjànú kúrò lára ẹni tí àlìjànú bá kó sí la o ti yẹ báwọn àmọ́ àwọn yìí náà ò gbọ́dọ̀ wípé àwọn dá àlìjànú ọ̀hún gan mọ̀ wọ́n á lè dá a mọ̀ ara tó kó sílẹ̀ àwọn kan fi ọ jáde kò sí pé wọn ọ̀dẹ̀ nídìí kún wípé àwọn fẹ́ mọ̀ wọn ní kankan ṣe inú àwọn tí wọ́n ń ṣe rúkìá rẹ̀ alfa aribidesi wa alfa abdulfatai aribidesi ọmọ nípa rúkìá kìnìún dáadáa ó ti yé báwọn ọmọ nípa rẹ̀ yóò máa bí ó ń tọ̀hún ẹni wọn ó sì máa dá lóhùn wọn àtijọ́ máa fà láàrin ara wọn wọ́n jọ máa wọ́ wọ́n jọ máa fà láàrin ara wọn wọ́n àtijọ́ máa ṣe bẹ́ẹ̀ ó ti yé àmọ́ kì í jásí wípé ohun àlìjànú gangan ohun ẹni tí tán wà lára rẹ̀ náà ni yóò máa tọ́ba yẹ pé tápà ni àlìjànú kó sí la tápà náà ni yóò máa sọ yóò dáa fún ọ tọ́ba yẹ pé yíbò lọ́ba kó sí la yíbò náà ni yóò máa sọ ẹlẹ́fì máa pé àwọn àlìjànú ò lédè ó ti yé báwọn àwọn yìí ó dúró báwọn náà èyí tá a fi gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan òun ni ẹni tó ní tafsiru ibnu kasir tafsiru ibnu kasir hadisi ni wọ́n ma tafsiri ẹ̀ lélẹ́rì àwọn israeliyati sì pọ̀ nínú àwọn ahadis léyìí tí wọ́n ma lérí àwọn anabi ọlọ́run nígbà tí yẹn bá ní anabi suleimana bẹ́ẹ̀ bá wo tafsir ibnu kasir ẹ bá bó ìsọ̀tàn suleimana sálù kuran lọ́sọ̀tàn ni àbí ibnu kasir lọ́sọ̀ ibnu kasir lọ́sọ̀tàn àwọn israeliyati tàn ọ̀pọ̀ nínú àwọn hadisi tí ọ̀pọ̀ oní tafsiri máa sábà mú wá irú ẹni kún wọn là nàbì dáúdà ó fẹ́ ìyàwó 99 ó wá rán ọmọ ogun rẹ̀ ọmọ àwọn àjọ rẹ̀ rán lógún ẹ̀yà ọkùnrin wá kú ó wá gbá ìyàwó rẹ̀ àbí ìyàwó rẹ̀ wá pé 100 lọ́lọ́run fi sọ àyà ẹ̀nà àkìlà ó tí sẹ́wà ti sèwó náà nájà wàlẹ́ ànájà tó wá hídà tún kìnìún kan àkọ́lá dáúdà ẹ̀nà àmọ́ kìnìún kan fàtánáhù gbogbo èyí israeliyati ni ẹ̀hún ni ó sì wà nù tẹfsiri tí àwọn àfáà ní tẹfsiri fi mú tẹfsiri alukurani wa nígbà bá ti rí ihun tó rí bẹ́ẹ̀ èyí tẹ́ mú wá ń pa àlìjẹnu tí Suleiman náà ẹni tó ní àwọn Ibn Kathir èyí tó mú wá náà kò sí ọ̀rọ̀ ń bẹ èyí tẹ́ táwa mú wálé rí yìí ni kí wo bí ìdànù lóòótọ́ wípé ànábì fojú kan àlìjẹnu tó wọlé sí ọmọ Usamala òun là ń lànà ànábì ní ukhruj ya aduwallah ànábì ó sọ wípé òun dá sẹ́kìlù àlìjẹnu wọn tó bá dá a ma ni yóò ti sọ àlìjẹnu wọn ti rí jọ́ta bá pàdé rẹ o báyìí ní òrì àwọn ẹbọra nù gbó wọn lẹ́nìkan lọ nù gbó ọ̀fẹ́ ẹbọra àyíbẹ̀ kan máa wíbẹ̀ ń jọ wọn pé kọ́lá bá wọn fẹ́ ẹbọra lóbì ó lè já àwọn kùkùté tí àwọn duaf àwọn tí wọ́n ga láàrin wọn ó lè jẹ́ òun ọ̀kan nù wọn pé sọnù ló he lọ́nà nù gbó kan wá ẹbọra ni ó pàbọ̀ kúlẹ̀ òun èso ẹbọra ni ó wọ́n á gbé wálé wọ́n aláwọn bàbá fẹ́ ẹbọra kò sí ti ń jẹ́ wípé ẹbọra kan ó wá jọ èèyàn kò sí ó ti yé báwọn èyí tí ìfẹ́ ká wọnú ọ̀rọ̀ ní ìwé oníkíní kan gbé yóò á tún lọ jìnnà àmọ́ èyí tí mo fẹ́ kí ọmọ ń bẹ̀ ni wípé àdìsí Sahih Bukhari òun ni ẹnìkan tó gbé fóònù fún mi níjẹta ọwọ́ ní kí n lè wo àdìsí kan nínú Sahih Bukhari àdìsí ń júwe fún wa pé lóòótọ́ ànábì rálìjànú mo ní káì mo ní ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí mo ní Sahih Bukhari tẹ́ ẹ wíwùn gan-an fúnra ara rẹ̀ Sahih Muslim àti Sahih Bukhari Imam Muslim sọ lọ́lẹ̀ wo bí ó ti sọ ọba bẹ́ẹ̀ èyí sọ fún ọ lọ́lẹ̀ wo tẹ́ ń sọ wípé gbogbo àdìsí tí òun kó sínú àdìsí òun gbogbo ẹ̀kọ́ ló wà sahih Muslim sọ bẹ́ẹ̀
ẹlẹ́ẹ̀kejì Daraqutni al-Hafiz Daraqutni ó ní inú sọ ihu Buhari àti Muslim inú àdísì tí Buhari àti Muslim gbà wá tá ń pè ní sahih inú àdísì àwọn méjèèjì èyí tó jẹ́ dọ̀ífù ń bẹ̀ tóun ṣiṣẹ́ débẹ̀ tóun rí ó jẹ́ 210 kí mo pé àdísì Buhari àti Muslim àwọn dọ̀ífù tó wà ń bẹ̀ táǹtà àdísì dọ̀ífù tó wà nínú Buhari àti Muslim 210 ni èyí tí àwọn méjèèjì wọn tafaku alayhi ní àdísì tí a máa lójú tabani hadal hadith muttafaku ala sihhatihi muttafaku ala sihhatihi ọgbọ ittafaku ala sihhatihi ittafaku ala sihhatihi shaykhani Daraqutni ó ní àdísì tí Buhari àti Mùsùlùmí tí wọ́n ṣe ìtìfàkù lórí ẹ̀ tí ń jẹ́ muttafaku alayhi tó sì jẹ́ da'if ó ní 32 ni hadithu muttafaqun alayhi kéwú débẹ̀ òun ni Daraqutni sọ pé ń bẹ nù Sahih Bukhari àti Mùsùlùmí sọ ihan 32 ni tó yẹ pé ọ̀rọ̀ kan náà lélẹ́yìí sọ ní Buhari sọ bákan náà ní Mùsùlùmí náà gbà wá tó jẹ́ pé dọ̀yìn fún ládìsí ọ̀hún 32 ni èyí ti fa kù sí wa mẹ́ tátó wá sọ èyí tí wọ́n ń farada lórí ẹ̀ al-munfarad mi wa ti mọ́ tinú yàtọ̀ ó ti yé báwọn so gbogbo ẹ̀ lápapọ̀ àtẹ̀yí tí wọ́n ṣe infirad àtẹ̀yí tí wọ́n ṣe ìtìfàkù lórí ẹ̀ 210 ní àdísì dọ̀ífù tí ń bẹ nínú Bukhari àti Mùsùlùmí 200 and kini okay and 10 ebi tí Buhari gan sọ Buhari gan òun a máa jẹ́ 110 kí mo pé 110 a máa jẹ́ 110 láwọn dọ̀ífù tí ń bẹ nínú ẹ̀ okay ńgbà tí wàá rí báwọn ara ti dọ̀ífù a sì ní sọ ìwù ní gbogbo tó bá ti wà ń bẹ̀ lọ́wọ́ sọ ìwù torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àhàdísì dọ̀ífà tí wọ́n sọ tí ń bẹ nínú rẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ wọn lọ àárọ̀dọ̀ al-Qur'an inú ẹ̀ lẹ́ti bá àdísì wípé Ànábì Muhammad lọ sí ogun àwọn tí wọ́n pa lógun ó ti yé báwọn àwọn tí wọ́n pa lógun tí ní Kulayb tí wọ́n wá gbé tí wọ́n kó wọn síbẹ̀ Ànábì wá pé gbogbo wọn wípé ẹ̀yin mùsùlùmí yìí alwajadtum wa'adakum rabbukum haqqan àwọn òkú ọkọ àwọn òkú kalẹ̀ wotei o ti ba mbembe shey ba mbembe gbogbo wọn mbembe o ani alwajadtum wa'adakum rabbukum haqqan hadisi ni nbenu àwọn Sahih Tawi nbenu Sahih Bukhari ǹjẹ́ rí nti Ọlọ́run bá yín sàdéhùn ǹjẹ́ lódodo Umar wani wa nabi atukallimu amwatan qadjifu la arwaha fihim àwọn òkú tí wọ́n ti kẹ́ fún nù sàréè àwọn òkú tí wọ́n ti kẹ́ fún nù sàréè ló wá ń bá sọ̀rọ̀ Ànábì ní ma anta bi asma mimma aqulu minhum bayda annahum la yujibun nti nwi wo gbọ́ tó bá wọn ti ń gbọ́ àwọn ń gbọ́ mi jù ọ́ lọ ẹnu tó kàn wá ń bẹ ni wípé wọn ò ní agbára àti dáhùn ó ti bá wọn àwọn àfáà ní aya àwọn nana Aisha ìyálà wa Aisha ó ní àdísì òun ti takò ọ̀rọ̀ tí Ọlọ́run sọ wípé innaka la tusmi'ul mauta wà nábì ó lè fún òkú lọ́rọ̀ gbọ́ pé ó gbọ́ wala tusmi'u zumma za wallahu mudbirina ó ti bá inna Allaha yusmi'u man yaza wa ma anta bi musmi'i man fil qubur ipe aya yìí ó takò àdísì tó wíhun àdísì bá Al-Qur'ani bá ti tó bá takò Al-Qur'ani ẹ̀dánù gbogbo orú èyí ló wá pọ̀ nù Sahih Bukhari tí wọ́n lò inú ẹ̀ ní àdísì tí àwọn èèyàn fi ń tánìsì Ànábì ní ṣe wípé Ànábì fi Aisha ní kíní kan àyàn ọ̀rọ̀ pátá pupa àtọ̀rọ̀ pátá pupa àtọ̀rọ̀ fi Aisha àti gbogbo ń tọ́jọ́ bẹ́ẹ̀ gbogbo àdísì ni ò sínú àdísì tí mùsùlùmí lè lò walau kana fi kutubi sihah kọ́dà kọ́ wà nù Sahih Bukhari àti mùsùlùmí irú àdísì ni àwọn dọ̀ífù àdísì ni tí wọ́n gbé síbẹ̀ àmọ́ kìí ṣe Imam Bukhari àti Imam Muslim ni wọ́n kọ́ àwọn tí wọ́n kọ àdísì wọn lẹ́yìn ìgbà tí wọ́n lọ tán tí wọ́n tún tó padà àwọn ni wọ́n kó àwọn àsáwọ̀ yìí sínú rẹ̀ èyí làwọn bàbá mudiru sọ fún wa wípé Imam Bukhari ò lè kọ tírà kọ́kọ́ àdísì kọ́ wá pè ní Sahih Bukhari Aljami'u lẹ̀ kẹ́ni Aljami'u sọ yàbí nǹkan iná ló kọ rẹ̀ ń jẹ́ kó tó di wípé wọ́n wá sọ di Sahih Bukhari gbogbo orú èyí hùn so ẹni tó mú àdísì wá gbé alẹ́ wo kíní kan kẹsìrì àbí nǹkan lérí ọ̀rọ̀ eléyìí èsì inú ni lérí wípé àwọn àdísì ò lè sọ tí Al-Qur'ani ó sọ fún wa
ká wá gbẹ́sẹ̀ lé ká fi bí Al-Qur'ani dànù so bí eléyìí ti rí nu àmọ́ ìrí àlìjànú lóòótọ́ àwọn èèyàn máa rí ní rírí ẹ̀mí wọn ò lè rí ní yẹ́kṣọ̀ tí ojú bá ń pè ìyá tó jókòó ní pẹ̀lú ògo Ọlọ́run àti yọ̀ǹda náà Muhammad ẹ̀jẹ̀ àwọn èèyàn yọ̀ǹda fún wa bẹ́ẹ̀ tó bá di ọjọ́ Friday kí a tún jókòó ní halkọ̀ báyìí ní Friday ọjọ́ mẹ́rin àwọn èèyàn yọ̀ǹda fún wa bẹ́ẹ̀ torí kíni a tírìtì tọ́pìkì tí a fẹ́ tírìtì nípa ọ̀rọ̀ ti owó èlé àti owó lónù àti owó báǹkì bàbá bá ń sún alẹ́kùsọ̀ àjòkó báyìí after tá a bá wá tírìtì ẹ̀ tán mo wá fẹ́ sọ̀rọ̀ nípa wípé ìjẹ́ lóòótọ́ àwọn ẹni Ọlọ́run tí wọ́n bá kú ǹjẹ́ wọ́n á máa ọpúrẹ́tì padà láyé wọ́n ọpúrẹ́tì padà àmọ́ kò possible ẹ̀rù pé gbogbo ohun tí ń sọ ìsọ̀rọ̀ pé kí n ò lè rí nǹkan ní fèǹtété o ò lè rí ẹni ó kú tó ti kú kọ́ wá rí ní fèǹtété wípé òun tún ní tó ti lọ yìí ló tún dé yìí àmọ́ ọ máa rí nínú ẹ̀mí inú kó sùn lójú ran kún abọ́ mẹ́ wọ́n á sì máa fi sẹ́ràn ra wọn wọ́n lè fi sẹ́ràn ìwọ sí èmi wọ́n yìí ti wá sọ fún mi wípé mo rán lágbájá sí ọ bí wọ́n bá sì dé ẹnu lágbájá ẹni báyìí lóhùn náà bẹ́ẹ̀ ni lóòótọ́ wọn rán mi lóòótọ́ kí ni wọ́n sì papọ̀ lóòótọ́ ní tí wọ́n sì fẹ́ ó ṣe wọ́n ó ṣe á ti rí ṣe èyí òun ní ọjọ́ kọ́dà ọláìkìlẹ̀ kọjá pé òun gan lákọ̀ fi bẹ̀rẹ̀ torí mo fẹ́ mú ṣáàyùdù wá gẹ́gẹ́ bí ẹni tí irú nǹkan ọ̀hún ṣẹlẹ̀ sí. nam amaka tó lọ́bẹ̀ tó bá di halkọ̀ tí ń bọ̀ wá níjọ́ Friday a fẹ́ sọ ọ̀rọ̀ bàbá wa àgbà Gbárigidoma àti bàbá wa Burhanu Dini ọlọ́kọ́ tí wọ́n ń jẹ́ ọmọ kíw bàbá Gbárigidoma àti bàbá wa Burhanu Dini ọlọ́kọ́ àwọn méjèèjì ni bàbá wa Gbárigidoma kú nígbà náà bàbá Burhanu Dini ń bẹ láyé ńgbà náà àwọn méjì sì ọpẹrẹtì ẹni ó kú àtẹni tí ń bẹ láyé wọ́n sì ọpẹrẹtì lórí ìgbésí ayé ẹnìkan táyọ̀ ń tọ̀ wọ́n sì ń bẹ dòní. ó ti yé wa àmọ́ ọjọ́ ti lọ ní oníjẹ́ ká tírìtì ẹ̀ lónìí pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ọjọ́ Friday láwa tírìtì ẹ̀ òun ni ìyá wa tí wọ́n jòkó lẹ̀ tí ó kéré sí wọn lójú àbáyé ó sun ní madala òun ni wọ́n jòkó lẹ̀ pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run a fi sọ kí ni karama àwọn ẹni Ọlọ́run sáwọn àfáà ní karama àbí wọn ní karama léyìí tó júrí àmọ́ kò ní jásí wípé fèǹtẹ́tẹ̀ ni yóò jẹ inú ẹ̀mí ni àmọ́ iṣẹ́ tí nǹkan wọn bá ṣe láti mọ̀ wípé lóòótọ́ ni àwọn ẹni Ọlọ́run ń bẹ lóòótọ́ tí wọ́n bá sì kú wọn èyí kú lóòótọ́ àmọ́ àìkú wọn ò ní jásí pé ẹ̀tọ́ wọn wájọ máa gbénu lé bí wọ́n ti wà inú ẹ̀mí ló kù tí ẹ ti jọ mọ́ operate ẹ̀mí lágbára ẹwùjọ́ tàà tí ń sọ̀rọ̀ ẹbọ̀ látara kàlámù nàfsáàni Al-Qur'an ànábì ìríjì bìrìlù kò rí ànábì ìríjì kìíní gan mú sọ pé gbogbo ẹ̀ mo ní gbogbo ẹ̀ inú ẹ̀mí ni ibẹ̀ láti ń wọ́ bọ̀ wátà ìbàdí tàbí yìí nípa ọ̀rọ̀ àlìjànú tá a wá sọ ìyá wa sọ ọ̀rọ̀ kan níjó oníyìn fún mi ìyá yìí ọ̀kan nu jama jákèmọ́lì ni ìyá wa yìí ó ti bá àwọn ni wọ́n ṣẹ̀hídà lórí ọ̀rọ̀ àwọn àgbàlagbà méjì tá a fẹ́ sọ ní ọjọ́ Friday mo sì fẹ́ kí gbogbo àwọn jama tí wọ́n wà pẹ̀lú wa kó wọ́n try láti wà ń bẹ̀ níjọ́ Friday ní aago 5 láti gbọ́ wíríwírí ọ̀rọ̀ bí ọ̀rọ̀ àwọn ẹni Ọlọ́run ti rí ẹni tí ń bẹ láyé àtẹni ó ti kú báwo làwọn méjèèjì ṣe connect tí wọ́n fi ṣe iṣẹ́ a sọ̀rọ̀ lérí ẹ̀yún àmọ́ bàbá wa ọlọ́kọ̀ Burhanu Dini Ọlọ́run bá wa kẹ́ wọn àgbà wòlíì ní bàbá wọn láfiwé nílùú yìí à ń bọ̀ wá sọ̀rọ̀ wọn àti bàbá wa Gbárigidoma ní ọjọ́ kan ìyá wa ní sọ wípé wọ́n lọ sí ìlú òlẹ̀ náà lọ wọ́n lọ ọ̀nà Àbújá ìyá ní sọ lọ́nlẹ̀ Haúsá alfa wa kanú àwọn àfa wa Amina tí ọmọ anífowósí ń yà yín láfa náà àfa wa Mas'udi Amina ẹni bá mọ àfa náà ń bẹ ọ̀nà fòmọ́ ń bẹ̀ wọn ni àfa wa Saidi mọ àfa náà ọ̀nà fòmọ́ ń bẹ̀ wọn làfa gbé ọmọ anífowósí ń bẹ̀ wọn ni ó ti bá wọn ọ tẹ̀lé bàbá wa Burhanu ọlọ́kọ́nlá alfa Amina yẹn òun ni wọ́n ń sọ ńgbà tí wọ́n darí fún àwọn tí wọ́n pé bàbá wa gba bàbá wa ìmọ̀ ni wọ́n lérílẹ̀ o bàbá dán kan bàbá wọn ní kíni wọ́n níbi tí àwọn fẹ́ gbà kọjá ni bàbá wọn sọ fáwọn pé Masudi má gbàgbé wọn o ibi tó ń gba àwọn àlìjànú nù tí wọ́n bá kọlù ọ nǹkan sí ọ má gbàgbé wọn o bàbá wa Burhanu yìí sì ni wọn ò ní ojú méjèèjì yìí fi rí iná báwa ti ń ríra wa yìí ẹni tó wá lójú méjì tí rí iná ẹ wo nǹkan ibi tí wọ́n fẹ́ lónù ẹni tó lójú méjì tí fojú méjì ń rí iná báyìí tí ń rí báyìí kò rí àlìjànú
ẹni tí ojú méjèèjì rẹ̀ ó dà bí tiwa ọgbọ́ ó dà bí tiwa báyìí òun ti wá rí àlìjànú ọ̀hún nínú ẹ̀mí ni wọ́n ti rí tí ẹni tí olójú méjèèjì ò sì rí tán sọ fún pé má gba ibi tó fẹ́ gbà wọn àwọn àlìjànú wọn kọlù ọ́ kì í jẹ́ wípé tó bá yẹ pé nítorí ẹ̀kan bá ojú méjì bá ń bẹ á ní wípé wọ́n rí wọn ní fèǹtété ibi tó ti mọ̀ nù wípé béèyàn bá lóun rí àlìjànú ẹ̀mí ni wọ́n fi rí wọn kì í rí wọn fèǹtété súra wọn ó ti yé báwọn èyí wọn ni ẹ̀rí àmódìdí rẹ̀ nípa ọ̀rọ̀ àwọn bàbá wa méjèèjì tí bàbá wa ọlọ́kọ́ ńlá ń jẹ́ ọmọ kéwú fún bàbá wa Àgbárígidoma nípa ọ̀rọ̀ àwọn méjèèjì yìí a sọ ní ọjọ́ Friday pẹ̀lú ògo Ọlọ́run ìyá wa yìí náà ó sì tún wọ́n wà níbẹ̀ ní Friday àwọn náà ni wọ́n wá ṣàlàyé bẹ́ẹ̀ bó ló ti rí àti bó làwọn ẹni Ọlọ́run ti rí àdísù ifúkì kọ́hùn àdísù sọ̀híhù gan lẹ́nu tó yẹ pé ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí tọ́ba lè sọ pé ntọ́ ṣẹlẹ̀ sí òun rèé táwa náà wá fojú rí ntọ́ ṣẹlẹ̀ sí òun lóòótọ́ tí ẹ jẹ́ pé bóyá ọ̀rọ̀ kan tá a mọ̀ tá a rí lóòótọ́ a mọ̀ pé àdísù sọ̀híhù nù lẹ́ẹ̀fì mọ bó làwọn ẹni Ọlọ́run tí wọ́n ti ṣe pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ọjọ́ Friday ni a fi eléyìí ṣe a yanjú ẹ a fẹ amasahala bọ́lọ̀ ń báyìí bá gbà wá tá a bá yanjú ẹ tán a tírìtì mọ́ sí àlàmì tọ́ra a fẹ́ tírìtì gbogbo nǹkan yẹn pọ̀ náà ni. ẹja tírìtì ti bàbá wòlíì o torí a tún fẹ́ wọ bì kan ok àwọn kan mìíràn tó fẹ́ fi kún ok bàbá tírìtì ti àwọn ẹni Ọlọ́run yìí ó ti yé báwọn a wà tírìtì nígbà mi èèyàn fi wà wí ẹ̀ kí ló pé. Rárá ẹja á tírìtì rẹ̀ àmọ́ àlẹ́ tírìtì eléyìí tí ń bọ̀ báyìí bá wá gbà wá á tírìtì nù rẹ̀ bí ọba sáyé rẹ̀ á fi hàn sí halkọ mi bí a ti ṣe nù àwọn èèyàn náà ti gbọ́ wa báyìí kọ́dà bí ẹ fi tọ́pìkì sí o ti yé báwọn bẹ́ẹ̀ bá ti fi sí wọ́n ti mọ̀ wípé ó ní ti apàtì tá a fẹ́ yanjú. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا أكرم خلق الله، ألف ألف صلاة والسلام أبدا دائما عليك وعلى أصحابك أجمعين. سبحان من لم يعلم قدره غيره ولا يبلغ الواصفون صفته. سبحان ربك رب العزة أما يصفون والسلام على المرسلين.